tá lọ́hùn ń gbà fún lọ́wọ́lọ́wọ́ tí ó sì máa gbà fún títí láéláé. ayé àìní gbọ́dọ̀ àṣẹ. ohun tí Ọlọ́run bá ti so pọ̀ kí ẹnikẹ́ni kí ó má ṣe yà wọ́n. ohun tí Olúwa bá ti so pọ̀ kẹ́nikẹ́ni má ṣe yà wọ́n. ó ṣe o Jésù Ọlọ́run ayọ̀ wa, ó ṣe o Jésù a ò máa yíyan bàbá tọ́pẹ́ tá a mú wá fún ọ. ó ṣeun èmi balẹ̀ ẹgbẹ̀rún ọ̀hún. ó ṣeun ìṣe olùgbàlà. ó ṣeun ògùn Ọlọ́run ọba ní. ó ṣeun ìṣẹ́gun oore rẹ̀. ó ṣe o Jésù a ò máa yíyan. ó ṣe o Jésù Ọlọ́run ayọ̀ wa. ó ṣe o Jésù a ò máa yíyan. bàbá pọpẹ́ ta wà fún ọ. ọ̀rẹ́ mi ìwọ ni mo wá rí, ṣé kò sí? kó má bàa lé ni o. ṣó mọ̀ pátìgbà tí èmi pẹ̀lú ẹ̀ tá a ti wà à ń fi dúdú pe funfun fúnra wa. bí nǹkan bá ti ṣe rí lẹ́mìí mi gan-an ni mo ṣe máa ń sọ fún ẹ. ṣó wá rí ohun tí mo fẹ́ sọ fún ẹ yìí, mo fẹ́ kó fi sí ọwọ́ òsì ni kó ṣẹnu ẹ mẹ́rẹ̀. irú ọ̀rọ̀ wo? ọ̀rẹ́ mi mo fẹ́ gbàjẹ́. ọjọ́ ìbí ìyàn ogún ọdún gbóná níkùn àṣẹbí. ọjọ́ ìbí Ọlọ́run ò dá ẹnìkan kó má ní láárí. ènìyàn ní ọjọ́ ìbí ìyàn ogún ọdún gbóná níkùn àṣẹbí. ọjọ́ ìbí àgbẹ̀ni máa fọ́hùn a ò mọ tẹ́ni tó ń ṣe. adìní sínú ènìyàn àwọn lọ́bùrú jù. ọ̀rọ̀ ọmọ èèyàn ọmọ sùn mí òwe. Ọlọ́run ò dá ẹnìkan kó má ní láárí. ènìyàn ní ọjọ́ ìbí ìyàn ogún ọdún gbóná níkùn àṣẹbí. ọjọ́ ìbí ẹ̀yìnkùlé ńlọta wà inú ilé la ṣe ní ń gbé. ọmọdé ilé ẹnu lẹ́bọ àgbààgbà ẹnu lẹ́bọ. lọ́jọ́ ìbí mi kí n má ṣe rí ìnira ọba òkè mú bẹ̀bẹ̀. Ọlọ́run ò dá ẹnìkan kó má ní láárí. ènìyàn ní ọjọ́ ìbí ìyàn ogún ọdún gbóná níkùn àṣẹbí. ọjọ́ ìbí. ẹyẹ wo ilé ẹja àpàjùbà ẹyẹ balẹ̀ àparò jẹ́ bẹ́ẹ̀ kò tẹ́ ò jáwọ́ ìka kò ní ká bó pẹ́ bóyá. Ọlọ́run ò dá ẹnìkan kó má ní láárí. ènìyàn ní ọjọ́ ìbí ìyàn ogún ọdún gbóná níkùn àṣẹbí. ọjọ́ ìbí Ọlọ́run ò dá ẹnìkan kó má ní láárí. ènìyàn ní ọjọ́ ìbí. ẹ sọ fún bàbá ẹ máa mú balance dáná tẹ bá ti lọ dandan jẹ́ kó realize pé kó má ọ̀rẹ́ fi pé bóyá ohun àwa náà pé ká má ti ṣàǹkan lórí ilẹ̀ yẹn tí ó bá ti dé àbẹ̀rẹ̀ ó ṣe ń sìn lágbára lọ́hùn ní àbá ti bẹ̀rẹ̀ tá a bá ti bẹ̀rẹ̀ ń sìn ìgbà mélòó ni. owó gbàkigbà tó bá ṣe Ọlọ́run bọ̀ ẹ́ láṣẹ àṣírí ààbò wá gbọ́ o ilé ìtọ́dọ̀ mi o
ẹ bá mi tún ṣe o. lágbára náà ló wá ṣe wọn. wọ́n bá jẹ́ ẹ ṣe. àwọn wo. káre láyé. Di aṣọ wa òkè. Mọ́mì, ṣóúnjẹ yẹn dùn mà? ọmọ jésì. Àánú ọmú ti wá òkè. kí ló ń ṣe ẹkọ mọ. Mi ì mú. ó dẹ̀ tutù gan-an. Di a má bọ́dà. ṣé ọmọdé tún ṣẹ̀yìn ni. gbọ́ ò mo ti sọ fún ẹ wípé mi ò fẹ́ rìndìnrìndì tẹ́ ìjọ máa ń ṣe yẹn tí n bá ti wà ń bí mi ì fẹ́ rìndìnrìndì kó mu júùsù ó mu júùsù kí ni gbogbo ranu yẹn ẹ mú ẹran ẹ dà sínú àwo ẹ ń jẹun bí ẹni tó ti gbọ́jọ́ kú ẹ àti ẹ̀jẹ̀ ẹni tó bímọ fún yàn ẹni tí ò bímọ fún ẹ tí ò di nǹkan kan ló bẹ̀rẹ̀ sí ní ṣe rìndìnrìndì pẹ̀lú ẹ. wo Ṣẹ́gun wo àwọn irọ́ ẹ ìgbà tí Ṣẹ́gun tó wá síbí báyìí pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ń gbọ́ ọdún kéré gbogbo àwọn ọmọ ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sáré lọ wọ́n sáré bọ̀ wọ́n bá wa ṣeré nínú ilé ń bí ta mo rí kó bá ń ṣeré ẹ̀bẹ̀ mi mo bí yẹn inú ẹ bí yan ẹ dùn mí nù ẹ bímọ fún mi bẹ́ẹ̀ bá bímọ fún mi inú kẹ́ẹ̀kọ́ mi níyà àbí kẹ́mi náà kọ́ yín lọ́mọ ìkan á ṣe kan fún àwọn méjèèjì inú ẹ̀. màámi gbogbo nǹkan tẹ̀sán ni mo gbọ́ ṣe rí ìyàwó mi bímọ kò bímọ apart ni ẹ má fi ọ̀rọ̀ èmi àti ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan ẹ má fi compare ara wọn rárá. bí n bá fi ṣàkàjúwe nǹkan kí ni tó fẹ́ ṣe fún. ẹ wò ó ṣe rí kádẹ̀rọ̀ kálukú yàtọ̀ síra wọn ìka ò dọ́gba ẹni pé kò bímọ obìnrin mi wà tí ò bímọ fún ẹ tó bí àlàáfíà fún yàn. ọdẹ. mami èmi ṣe rí ẹ wò ó ẹ mọ̀ kó bí ìfẹ́ bí ṣe ń bá ẹ sọ̀rọ̀ tó wù mí nílé yìí ó tó ń dùn mí. Hello, anybody home? Kí ló dé? Ẹ jókòó. Ẹ sọ fún mi nǹkan tó ṣẹlẹ̀ náà. Màmá ni. Kí ló ṣe màmí? Kò sí nǹkan kan tó ṣe wọ́n. Ibi la wà tá ti ń jẹun. Ẹ̀gbọ́n ìdẹ̀ ní pé òun fẹ́ mu juice. Mo dẹ̀ wọ kitchen láti lọ fún. Ó dẹ̀ ń bẹ̀rẹ̀ bó ṣe máa mú dẹ̀ ní mi ò mú. Bóyá àwọn tí wọ́n máa gbọ́ ni wọ́n dẹ̀ pòṣe wọ́n dẹ̀ wọnú lé lọ. Mi mọ nǹkan tí mo ṣe fún màmá. ṣé báyìí ń ṣe àwọn tí ibi tó wà ní ẹni. tí mo fẹ́ ni mo sọ fún ẹ yẹn òpònú. Bọ̀dá mi gan. Ó ti wọlé tẹ̀lé màmá. ó tẹ̀ dábàá ìtútù lókè lọ bá mọ́mí ẹ sọ̀rọ̀ o kí ló fẹ́ lọ bá màmá ẹ sọ̀rọ̀ mi ò fẹ́ wàhálà o mi ò fẹ́ ṣé wọ́n fẹ́ pa mí ni mi mọ nǹkan tó ọmọdé rà nígbà wọn ara kan tí máa ń sá fún ni tó bá tó máa ń bá àwọn bàbá lu wíkẹ̀ndì níbí báyìí àwọn fẹ́ bá a ṣeré mi ò fẹ́ nǹkan tó máa ju ẹ̀mí mi lọ ṣé bí wọ́n ṣe ń ṣe fún ọ ní ọkọ tí wọ́n wà ní ẹni ó gbọ́dọ̀ rí. Okay.
Mami. Eka. Mami. Mo dé sí mo bá ọ̀bọ̀dá mi sálẹ̀ tó ń sunkún. Kí ló tún dé mami? Ojú ò lè fẹ́ jáwọ́ nínú gbogbo ilé. Ṣùgbọ́n náà ló ṣọmọ. Ọmọbìnrin ò ṣá lè ṣọmọ fún rẹ̀. Ẹ dé fi lọ́rùn lẹ̀ mami. O ríru kankan akọkan. Gbogbo tí ń sọ̀rọ̀ tó fi ń ranu tó lóhùn sọ̀rọ̀. Ìwọ gan fúnra lára ẹ. Ìbá jẹ́ pé wọ́n ti bí bíi 2 àbí 3 síbi kan ibi tó gbé wà nísì kó gbẹ́yọ kan wá fún bọ̀dẹ̀. Ṣé kò ní máa bẹ́ẹ̀ tọ́jú ẹ̀? Àbẹ́mi ò ní máa gbọ́mọjó. Mami. Ẹ fi ọmọ bú mi. Mami. Alárùn tó ń ṣàbọ̀yàdé. Ọ̀tọ̀ níyá ọkọ alára wèwe. Mami ẹ jẹ́ ká ṣe ìṣẹ́ra lọ sí ìtafẹ́ lọ. Bó bá Jọkẹ́, tí tutù bá dé, sọ pé owó tó bá mi discuss yẹn ó wà ní wardrobe. Ó lè múnú bẹ̀. Ṣé gbọ́? Adétutù. Wọ́n bí. Ọkọ mi, aya mi, ọmọọlá, ọmọọlá, kí ló ṣe ẹ́? Kò sí nǹkan kan. Àwọn mọ́mì lọ ńkọ́ àti àwọn in-law. Àlàáfíà náà wà. Kí ṣe bó ṣe jáde ńlé láàárọ̀ nìkẹ́? Mo ní kí ló dé tójú ẹ kọrẹ lọ́wọ́ báyìí. Màámi ni mọ́mì. Ó ṣe jẹ́ pé ìyá tó bí mi tó dé jèlé mi lórí ló súnmọ́ wá fọmọ bú mi. Ṣé yẹn náà ni? Ṣó tán? Kò sẹ́ni tó lè bímọ kọ́mọ ẹ wà nílé ọkọ látìgbà tó ti wà ń bíbà tá a ti fẹ́ tó ò bímọ tí ara ò ní ta ìtara ló ń ṣe mọ́mì ju aya mi ó gbọ́dọ̀ bínú sí wọn. Ó mọ́mì ṣe bẹ́yìn nìyọ ọkọ ẹ fìtínà mi inú ilé náà kọ̀rọ̀ yẹn ẹ mú mi lọ síbi tí mo ti máa ṣáájò ni bọ́ mọ́mì ò ní ṣe yẹn ṣé èmi náà kí má bímọ ni. Pẹ̀lẹ́ ọkọ mi. Bánjí mi ò ní lè bá ẹ lọ sí ibi tá a jọ ń lọ mọ́ ṣó ti gbọ́ ìwọ máa lọ ń tiẹ̀ mo fẹ́ dúró ti aya mi ò gbọ́dọ̀ fílẹ̀ báyìí. Ẹ wò mami mi ò like nǹkan tí tuntun ṣe several times ni máa ń wọ̀n ẹ̀ pé kó yé listen sí nǹkan táwọn èèyàn bá ń sọ every time wọ́n máa complain ṣé wọ́n ṣe ọlọ́run ni àbó gbọ́ pé mo lálẹ́ síta bí mo lọ́mọ kan síta ni ó máa ń disappoint mi gbogbo ìgbà mi tẹ̀ láìkẹ̀ mi láìkẹ̀ rárá ìwọ ló mọ̀ kó máa fúnra ẹ ní unnecessary stress ṣó gbọ́ má yọ mí lẹ́nu kankan jọ. aya mi ó ṣáà gbọ́ bọ́kọ ẹ ṣe sọ̀rọ̀ dẹ̀ gbọ́ gbogbo nǹkan tó wí ti tó ṣò ti gbọ́ má sùn. Yes, Tani. Adédayọ̀ tèmi nìkan. How are you, my dear? Sẹlẹ. Mo máa rẹ́yìn méjèèjì pọ̀. Tọkọ-tìyàwó. Alúbẹ̀mbẹ̀. Really, òun ló ní pé ẹni ká yọjú sí èmi in particular pé ẹ fẹ́ rí mi. Bẹ́ẹ̀ni, òun náà ló wá sọ nǹkan kan fún mi. Ó ní àwọn parents ẹ ní wípé ó ti tó time fún mi láti yọjú, ká wá mú ọjọ́ tí a máa ṣe introduction abẹ́ẹ̀kọ́. Bẹ́ẹ̀ni sir. Èmi náà wá fojú inú wò wípé bí ọmọdé bá tó ní ọkọ á fún ní ọkọ, bí ọmọdé bá tó ládàá á láti fún ládàá. Látijọ́ tẹ̀tí ìjọ ń bá bọ̀ iná ó ṣe díẹ̀ àbí. So ohun tí àwọn parents ẹ ń béèrè
ohun tó tọ́ tó yẹ ká ṣe lásìkò yìí ni. Yorùbá náà ló tún ní omi la ní láti tẹ̀ ká tó tẹ̀ yọrin. You see, láti gbà tẹ́ méjèèjì ti jọ ń ṣe pọ̀, definitely ti máa ṣe TV. ẹ bá sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ tí wàá ń ṣe TV yẹn, you see, àwa àgbàlagbà tá à ń monitor movement yín, tá à ń wò yín lọ́tún, tá à ń wò yín lọ́sì, àwọn àpẹẹrẹ kan wà tí ó yẹ ká ti rí, ohun tó yẹ kó dáhùn kí mi náà lè fi ronú àti dáhùn ní sàkálẹ̀ ibi tí wọ́n ní ká sọ̀rọ̀ sí. Mi ò tí ì rápẹ̀rẹ̀, wọ́n dẹ̀ ní báyìí là ń ṣe ń lè wa èèwọ̀ bòmíì ni. Bí mi ò bá wá rí irú àpẹẹrẹ yẹn, gbogbo ohun tá à ń sọ yìí difficult there. Kò lè difficult. Kò lè difficult. Difficult bàjẹ́. Daddy, nǹkan tí ẹ̀ ń try láti sọ ni pé tí mi ò bá lóyún a lè fẹ́ra wa. Wọ́n ní làákàyè ilé ọgbọ́n náà ti bí ẹ kì wá ṣe pé mo lẹ́ẹ̀ni fẹ́ra yín má sọ kanlẹ̀ tán bẹ́ẹ̀ yẹn, àmọ́ ṣọmọ ìyẹn ní ìgbésẹ̀ àkọ́kọ́ ìyẹn ní ìgbésẹ̀ àkọ́kọ́ báwa ṣe ń ṣe ń bí nìyẹn. Dádì ẹ ṣe jẹ́ ká ṣe kinní kan náà. Bẹ́ẹ̀ mi ò bá tí ì rí i pé èèyàn lóyún èmi ń ṣe wàhálà tó. Ẹ ṣe. Ó dàbọ̀ sà. Ọmọ rántí. Jọ́ mò ń bọ̀. Dádì ṣe pè mí kẹ́ sọ fún mi, ẹ ṣe máa pọ̀ kí n máa sọ pẹ̀lú ojú ẹ. Àpọ̀dà ni ṣé tí n bá rán ẹ tí n bá sọ fún ìwà jíṣẹ́ dáhùn ṣé ìwà jíṣẹ́ kí ló ń ṣe wọ ọmọ Dayọ̀ iná olójú òfin ríran o létí òfin gbọ́n o yàtọ̀ sí ọmọ láńgídí wọ́n kí wọ́n sá ìwọ lóòmẹ́ tó kú bí ìbáṣepọ̀ dẹ̀ ní ẹ. ìwọ gbọ́n ti gbàgbé ohun tó sọ fún mi ni ó ti gbàgbé pé ẹnu ẹ báyìí ló fi sọ fún mi pé látìgbà tí wà àti ẹ ti jọ rìn pọ̀ kò lóyún láti àárọ̀ dalẹ́ ṣé irú ẹni bẹ́ẹ̀ àjáde àpẹẹrẹ ló fẹ́ máa pọnmi sí ni. irú nǹkan bẹ́ẹ̀ èmi rò pé tó bá jẹ́. má kà lòlò mi ìbí ẹ lákà lòlò yà sọ̀rọ̀ straight kì í ṣọmọ tó lè fẹ́ ṣójí yẹ wà ọgbọ́n tiẹ̀ dá wáyàwó tiẹ̀ síwájú ọlọ́run á pèsè èyí tó dáa fún ẹ. sinmi ẹnu ẹ kì í ṣe tó lè fẹ́ ni mo sọ fún ẹ yẹn kọ́mọ dájà lẹ́ẹ̀kẹ́ kóníkó ká kú lọ́nà ẹ̀ kó wá tiẹ̀ síwájú. máa sọ̀rọ̀ ẹ̀bí náà dán kalẹ̀ àpọ̀dà. oṣù mẹ́fà yẹn owó gbàtàn gbàdájọ́ lọ́wọ́ àtúpadà lọ mọ́ ọmọ àbẹ̀bẹ̀ lé ṣé ń gbọ́rọ̀ ni. Màámi, irú kí lẹ̀ ṣe yẹn náà? Wọ́n pè yín lónìí ẹ̀yin náà dẹ̀ gbọ́mọ ẹran jó. Kí ni mo ṣe? Kí lẹ̀ ṣe ẹ̀ gbọ́mọ ẹran jó ni wọ́n dẹ̀ béèrè lọ́mì kí làwọn ṣe. Kí ló dé náà? Ẹ mú ọmọ lọ́mọ ẹ fọ́kùn mọ́ lọ́rùn inú ilé ń bíbá yìí. Àti mi wá bá yín ni wọ́n bá yín pẹ̀tù sínú. Wọ́n sọ̀rọ̀ ẹ fọmọ bú wọn. Ọlọ́jọ́ èsì òṣèlú lẹ bá dánrú ẹ̀ wò. Tó bá jí èmi lẹ dánrú ẹ̀ wò pẹ̀lú. Nǹkan tí màá fi ojú yín rí ara yín àkọ́. Bẹ́ẹ̀ náà lọ ló ń sòsì ọ̀rọ̀ káàkiri làwọn ẹbí ọkọ mi gbọ́ná láti máa gbé mi kọ́ndíṣọ̀n pé tẹ́mi ò bá lóyún wọn ní ṣèyàwó fún mi. Ẹ jẹ́ sọ kíní kan fún yín màmí. Ṣé tẹ́ bá sọ ọ̀rọ̀ yìí débi pé ẹ lọ rí ọkọ mi ńjọ́ kan ẹ lọ ń sọ òṣì ọ̀rọ̀ ìjáde lẹ́nu lójú ẹ̀ nǹkan tí màá fi ojú yín rí ńjọ́ yẹn ara yín àkọ́. Kí ló ṣe yín? Ẹ jẹ́ sọ fún yín o alágẹmọ ti bímọ ẹ̀ tán àìmọ́ jókòó sọ́wọ́ ẹ ti bímọ ẹ fi mí lọ́rùn sílẹ̀ ẹ má pa wá kí ló dé? Wọ́n bíyàn lẹ bímọ ni. Ìwọ lójú oyè sálù ẹlẹ́nu gbọ́rọ̀ ẹ mọ mẹ̀mẹ̀ máa fojú yín hàn máa bó. Ẹ jẹ́ sọ kíní kan fún yín màmí ẹ lè fi èmi ṣe nǹkan kan ń ṣe lẹ́ẹ̀ lè tú irun kan lára mi ó tọ̀rọ̀ ni mo sọ fún yín yẹn. Ìwọ wo máa tú irun ara ẹ látòrí títí dé sálẹ̀. One more kick for dog. Ẹ káàsán sà. Ẹ mà káàsán. Ẹ ra sà. Ṣé ò sí? Ó wà sà. Ṣé ká wọlé? Ẹ ṣe jẹ́ ká dúró sọ́ńtà ń bíbá ìsà. Mo ń gbọ́. Bàbá ọkọ mi ló ránṣẹ́ sí mi pé kémi àti ẹ̀ jíjọ wá ra wọn. Nígbà tá a dẹ̀ débẹ̀ ọ̀tọ̀ ni nǹkan tí mo ti ẹ̀rù pọ́n pè mí fún. Àfi bọ́n ṣe ní tí mi ò bá lóyún àwọn ò ní ṣèyàwó fún wa. In fact wọ́n ní èmi àtọkọ mi pé a lè fẹ́ra wa. Ṣé kò ju bẹ́ẹ̀ lọ?
bẹ́ẹ̀ ni sà. ẹ jẹ́ ká gbà pé àkókò ìdánwò ló jẹ́ fún wa. ẹ sì ní láti dúró nínú àdúrà pẹ̀lú ìgbàgbọ́ kí ogun yìí kó lè ṣẹ́. ẹ rántí Sarah nínú ìwé ọ̀rọ̀ Ọlọ́run. Anna pẹ̀lú wọ́n rí àwọn ìdánwò báyìí wọ́n sì borí wọn. Tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ nínú ìṣọ́ òru wa lánàá sóní. A fi ìṣípayá ńlá kan hàn mí lórí ẹ̀gbọ́n yín kan àti ẹ̀yin. Ohun tó ṣẹlẹ̀ nínú ìṣípayá náà túmọ̀ pé kòkòrò tó ń jẹ ẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. Àwọn ènìyàn kan ti fi ara wọn ṣe alágbára nínú ayé yìí tí wọ́n ń fi ìdí rẹ oore yìí mọ́lẹ̀. Ṣùgbọ́n wàá ti ṣetán láti fi àdúrà kojú wọn ní orúkọ Ọlọ́run, ogun èṣù wọn yóò sì di ìtẹ̀mọ́lẹ̀. Ta ló lè máa ṣe mí nínú fámìlì mi? Ẹ ń sọ̀rọ̀ bí aláìmọ̀kan ṣùgbọ́n ní orúkọ Ọlọ́run àwa ó fi àdúrà kojú wọn. Ṣé ń gbọ́? Òkè ṣòro yín máa di pẹ̀tẹ́lẹ̀. Ẹ máa wá lọ sílé. A ò ní dákẹ́ àdúrà. So ẹ̀ ń try láti sọ fún mi pé kòkòrò tó ń jẹ ẹ̀fọ́ mi ìdí ẹ̀fọ́ mi náà ló wà. Orí inú mi má bà tó dé èmi jẹ́, orílẹ̀ já fìlú làbújá. Ó dàbọ̀ sà. Olúwa kó ran ìgbàgbọ́ yín lọ́wọ́. Iná bá kú àfẹ́rù fojú ọ. Ọ̀gẹ̀dẹ̀ kú ọ̀fọ̀mọ́ rẹ̀ rọ̀kù. Ṣebí wọ́n ní Bọ́lá ní òsínlẹ̀ ọmọ wọn ní ìjọ. Orí inú mi má bà tó dé èmi jẹ́, orílẹ̀ já fìlú làbújá, orílẹ̀ kan fi ń sọ̀rọ̀ ògo. Ayé ẹ má tako Sàlámì o. Ẹ má ṣe bínú nǹkan ń dà sọ́nù. Ní ọkọ mi káàbọ̀ kó àtàrọ̀ lẹ́ẹ̀kan. Ṣé o sì tẹ̀lé ayéko mi? Mo ní kí n jáde wá gbatẹ́gùn ni orí pátẹ́gùn yóò tutù dáadáa. Ṣé orí tinú ilé yẹn ó ń rí bákan lára mi. Ẹ sì ó yẹ kó ti bá yín lára mu láti jọ yìí. Ní ọkọ mi. Yes ma. A gbọ́ o, mo ti dẹrù mi o, mo ń lọ lọ́la. Ẹ lè lọ́la o. Kí ló dé? Ṣé mo sọ fún yín pé mo ń ṣètò iléeṣẹ́ kan ní Amẹ́ríkà. Ó ti bọ́ sí pápátá wọ́n ti tà fún mi. Àdúpẹ́ Ọlọ́run ṣeun. Mo dẹ̀ láti travel next week yẹn. Ṣé travel ni mo fẹ́ travel yẹn sí? Oṣù kan ni mo book láti lò fúnra mi. Ṣùgbọ́n mo lè sọ pé oṣù kan yẹn gẹ́gẹ́ ni máa dé kó lọ jù bẹ́ẹ̀ lọ. Lẹ́sẹ̀ máa fún mi ní oṣù kan àbọ̀ láti dúró. Tí máa fi dúró sí bídíò. Mi ò lè dúró ṣùgbọ́n wíwá tí mo wá bí mo kàn máa ṣọ bí ẹyọ méjì ni pé kí n rí ẹ kí n tó padà ni. Ṣé ẹ fẹ́ lọ sóde ni? Ẹ lóde kẹ àbí? Mi kò sáṣọ kankan lọ́wọ́ mi bí. Ọ̀dà kò burú máa fún ìyá ìlú wa ló bá yín wá àwọn aṣọ bíi mélòó kan rà. Ìyàwó. Ìyàwó yín. Ara ń tà ń sọ nìyẹn. Ẹ̀yin lẹ ń gbé mi lé lọ́wọ́. Ẹ wá sọ mí dàròbò. Ṣé mi ò lè lọ sọ́jà kí n lọ ra aṣọ fún ara mi ni? Ó fún mi. Ó dà ẹ bá lọ ra fúnra yín. Ok mami ọ̀rọ̀ ọmọdé ìta sọ yìí ló rán mi létí nǹkan tó fẹ́ sọ. Ṣé ẹ mọ̀ lílọ ni mo ń lọ yín sìn. Mi ní fẹ́ àwọ̀ kankan láàrin yín pẹ̀lú rárá. Ní owó tọ́ ni mami. Ṣé rí ọwọ́ tí ẹ bá lè fi mú mi mo fẹ́ kẹ́ ẹ fi mú. Ẹ mú ní mu ọmọ yín. Ìwọ ni o wá bá mi kìlọ̀ fún. Kò ní kóun náà ṣàgbéjẹ́ mọ́wọ́ o. Kó rọra fi mí sáàyè mi o, kó má tọ́ mi o. Títọ́ olùfẹ́ tọ́ yín mami. Ṣábà kìlọ̀ fún. Ó dà kó mo ti gbọ́. Mo ti gbọ́. Màá kó aṣọ yẹn fún yín. Ó dà kó mo lọ kà. Ọ̀tọ̀ níyà ọkọ alára wèwe. Bó bá dùn ún ṣe ẹ wá ṣàyà ọmọ yín. Ẹ káàsán ma. Àánú mi. Ẹ káàsán. Yes ma. Ẹ kú ọjọ́ mẹ́ta. Yes ma. Ẹ pẹ̀lẹ́. Ẹ jọ ṣé mo bá àǹtí mi lé. Bẹ́ẹ̀ ni ó wà nílé. Àwọn màmá ń kọ́. Wọ́n wà. Ìwọ ń tiẹ̀ lọ bá mi pé aya mi wá
kó dẹ̀ gbàbẹ̀ lọ sọ́jà. o ti gbọ́. ẹ ṣé mà ẹ kú ìtọ́jú wa ọlọ́run àkókò máa wà pẹ̀lú ẹ̀yin náà. nínú àwọn abiyamọ tó máa dàgbà báyìí tó máa dògbò lọ́lọ́run máa ṣe. ẹ pẹ̀lẹ́ mà. ẹ ṣé gan-an. Yes ma. ẹ ǹlẹ́. Yes ma. àwọn bùrọ̀dá yẹn ń kọ́. aya mi sọ fún mi pé ẹ̀yin náà ti ń gbára. rántí bèbí. ó wà. ẹ ká sàn. ṣé wàá òkè. mo wà. aya mi. ẹ jẹ́ kémi rọra yọ̀ǹda yín kẹ́ lè bẹ́gbọ̀n yín sọ̀rọ̀. ẹ ṣé mà. aya mi. Yes ma. Àná mi màá kú ìjókòó. Yes ma ẹ ṣé ma. ṣó tán ṣe bí ìyá nìyẹn. màmá sọ fún yín ẹ̀yin náà kiri pé ìwà màmí jọta jẹ ni. rántí mọ́mọ́ jẹ́ kí bẹ́ẹ̀ mi gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu yìí. ẹ má yà sọ òótọ́ ọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà anyway ń bolẹ̀ lọ lánàá torí mo wá yín délé. èmi àti yọkọ mi la máa lọ sóko agodo. oko agodo kí lẹ̀ ń wá kiri. ṣebí lórí ọ̀rọ̀ ọlọ́mọdé yìí náà ni ọ̀dọ̀ bàbá tá a lọ ó dẹ̀ promise mi pé next month mi ò ní mú jẹ. ṣó tán ṣebí ìyá kan nìyẹn ìyá nìyẹn tó ń bá yín sáré káàkiri bẹ́ẹ̀ ṣe máa bímọ fọ́mọ òun instead kí màmí ṣe ìyẹn wọ́n máa pariwo wọn máa ranjú pọ̀ káàkiri ilé. ẹ wo ìjọ kan ni mo máa jọ́ lù wọ́n gbáyà ni máa sọ fún wọn pàjẹ́ ni wọ́n á yà yín lẹ́nu. ìyá ọkọ mi lẹ́nu yín sí ìyá tó bí yín lọ́mọ kí ló máa ń ṣẹ̀yìn ọmọ ọ̀sìn náà kódà àníkàtì ẹ̀wà gbà pé lóòótọ́ ni ìyá yín nírò wà báyìí ìta ṣe kú ṣebí chọ́ọ̀chì wà ńbẹ̀ tẹ bá mọ̀ pé wọ́n nírò wà bẹ́ẹ̀ ẹ lè mú wọn lọ àbí kẹ́ mú wọn padà sóko. òótọ́ lẹ sọ mọ́ mi torí tẹ bá wá sí church wa tá bá ṣe ìṣòro àbí tá à ń ṣe ìsọjí kẹ wá máa wo àwọn ìyá àjẹ́ ẹ̀bọn ṣe ń kà ìmí ó máa sọ bóun ṣe gbàṣẹ lọ́wọ́ ọmọ òun bóun ṣe jẹ́ kọ́ ọmọ òun gbélé ọkọ òun ni ò jẹ́ kọ́ ọmọ ẹ̀rọ ọmọ bí òun ni ò jẹ́ kí ọmọ òun rí iṣẹ́ wọ́n kún bẹ́ẹ̀. òtítọ́ irọ́ àmọ́ mi ẹ má kún lẹ́ máa. mo fi orúkọ Ọlọ́run bẹ̀ yín káàtì ẹ̀ ní ìyá yín nírú ẹ̀ ẹ má jẹ́ kó gbọ́ lẹ́nu yín mọ́ láyé yín ẹ má jẹ́ kó gbọ́ lẹ́nu yín mọ́. ṣé ẹ̀gbọ́n yín tí ẹni wọn wojú Olúwa yẹn nìyí. ó ti sà kì í ṣe àwọn ìyàwó ẹ̀gbọ́n mi ni mo realize pé same problem tèmi àti àǹtí mi ní làwọn náà ní torí ẹ̀ mo ṣe ní kí wọ́n tẹ̀lé mi wá sí church. ó dára èyí láti jẹ́ wípé àwọn fúnra ara wọn ní ìgbàgbọ́ nínú Ọlọ́run ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Bá wa nípasẹ̀ Jésù Kristi agbẹ́yìnga yìí ń lógo adúpẹ́ gbogbo tí ẹ ti ṣe àtúntì ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ bàbá ẹ gbọ́ ọpẹ́ wa. àmín Jésù. a fi ìgbàgbọ́ gbàdúrà ní àkókò yìí fún àwọn ènìyàn wọ̀nyí fún ìṣòro tó ń kojú ayé wọn ní orúkọ Jésù mo gbàdúrà lónìí gbogbo òkè ìṣòro náà Olúwa jẹ́ kó di pẹ̀tẹ́lẹ̀. àmín Jésù. ohun tó dára tí àwọn ènìyàn wọ̀nyí ń fẹ́ mo bẹ̀ ní orúkọ Jésù Olúwa fi lé wọn lọ́wọ́. àmín Jésù. ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. hallelujah. Jésù Kristi Olúwa tó gbàdá wa. àmín 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 lórúkọ Jésù. Sista rántí. sá. àkíyèsí àti ìṣípayá tá a fi hàn mí nígbà tí à ń gbàdúrà ó fi yé mi pé aláti kú fún ẹ̀bẹ̀ àti àdúrà gidigidi lórí ohun tí à ń béèrè fún torí pé àmì kan náà la sì fi ń hàn mí pé kòkòrò tó ń jẹ̀gbá ìdí ìgbá ló wà. ẹ dúró náà pásítọ̀ ṣé nǹkan tẹ́ ń try láti sọ ni pé same kòkòrò tó ń jẹ ìgbá èmi àti ẹ̀gbọ́n mi náà ló ń jẹ ìgbá tiwọn náà. ká ní ogun àti ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí láti ìtòsí ẹni tó súnmọ́ wa wá ní bí àyíká wa. lọ́rọ̀ kan ẹni tó ń dààmú èmi àti àǹtí mi ló ń dààmú àwọn náà àbí ẹ̀jẹ̀ àlọ́lẹ̀. Sista rántí. mo ní kẹjẹ àmà lọ. ẹ ṣì jẹ́ àgbọ̀n nǹkan tí pásítọ̀ fẹ́ sọ. nǹkan tó fẹ́ sọ ti yé mi ẹ̀jẹ̀ àlọ́. ènìyàn ní ọjọ́ ìbí ọjọ́ ìbí ìyá ogún ọdún gbóná níkùn àṣẹbí ọjọ́ ìbí àgbẹ̀ ni máa fọ́hùn àwọn ọmọ tẹ́ni tó ń ṣe
lọ pè wọ́n fún mi. Ọlọ́run ò dá ẹnìkan kó má ní láárí. Ènìyàn ní ọjọ́ ìbí, ọjọ́ ìbí, ọjọ́ ìbí. Ìyá ogún ọdún gbọ́dọ̀ ní fún àṣẹbí. Àwọn àlejò ńlá ní mo nílé yìí. Ìyàwó mi. Ẹ káàsán. Rántí, ò ń báyàn jà ni. Mi ò báyàn ọkàn jà àǹtí mi. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí náà la ṣì ń fà. Tí máa ń sọ òótọ́ ọ̀rọ̀ fún yẹn máa rò pé bí ẹnu mi kàn mú belebele for nothing ni. Ìyàwó, kí náà sọ fún yín church wa lé ni? Bàtà dé church àti Rántí, pásítọ̀ dẹ̀ ṣe prayer fún wa. Ọ̀rọ̀ dẹ̀ ṣe tán, wọn náà ti máa ń sọ fún àǹtí Rántí nígbà gbogbo pé ẹni tó súnmọ́ wa pẹ́kípẹ́kí òun ló ń ṣe wá. Wọ́n tún wá sọ síwájú sí pé kòkòrò tí ń jẹ̀gbà ìdígbà ló wà. Ẹ sọ fún mi, ta lẹni tó tún súnmọ́ wa tó fẹ́ ṣe wá? Ta ló ń gbé nílé bọ̀dá mi yàtọ̀ síyàwó àti màmí? Ẹ wò ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín. Tí ẹ bá ètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ màmí, á yà yín lẹ́nu. Rántí ní sùúrù, okun ṣáà ní ihò ruru káwa ru. Láyé yẹn má sọ bẹ́ẹ̀ mọ́, okun òṣì ìwò ni ihò ruru káwa ruru. Ẹ rí bá bìtì ńgbà tó bẹ̀rẹ̀ òṣì ń jọ sí, ìgbà táwọn òyìnbó máa bẹ̀rẹ̀ wọn ẹ rí bí tó sùn dé sí kẹ́ ẹ. Lẹ́yìn kẹjẹ́ ká bu ká sọ kinní sínú òkun ká bẹ̀rẹ̀ sí ní wà. Ìyẹn nọ́mbà yín sọ. Ó fẹ́ nà mí ni. Ẹ wo ìjọkànjọkàn máa gbẹjọkọ ní máa kí ọbẹ̀ bọ̀ Ọlọ́run kẹ́ tó wọlé dé ni. Ẹ̀yin ò ní jẹ́ àlọ́ àfẹ́fẹ́ máa rojú òṣì. Aya mi, gbogbo nǹkan tábúrò ẹ sọ pátápátá ni mo gbọ́. Bọ̀ mọ́mì, ṣáàjẹ́ ni màámi lóòótọ́ ni. Mo ní kó má jẹ́ kí n gbọ́ lẹ́nu ẹ mọ́ pé àjẹ́ ni màmá ẹ̀. Ṣáwọn pásítọ̀ tó fẹ́ máa parọ́ ni. Ẹ máa wọ́ mọ́ ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ló wà tó jẹ́ pé ẹnu wọn tó bá là hà báyìí irọ́ ló máa ń jáde ńbẹ̀. Nǹkan tó máa jẹ ò jẹ́ kí wọ́n gbọ́n. Àìmọye ilé tán ti dàrú, àìmọye ìgbéyàwó tán ti fọ́, àìmọye ìyá àtọmọ tí wọ́n ti kẹ̀yìn wọn síra báyìí. Mo ní bí ìyá yín bá tiẹ̀ jáde ṣé ẹnu ẹ̀yin ọmọ ìlú yẹn kàn ti máa gbọ́. Kọ́n tẹ́ máa ṣe ní pé gbogbo ẹ̀yin tẹ́jọ jẹ́ ọmọ ìyá yẹn bẹ̀rẹ̀ látòrí bùrọ̀dá yín ẹ jọ pera yín jọ ẹ jọ ṣèpàdé ẹ jọ jíròrò lórí nǹkan tẹ́ máa ṣe sọ̀rọ̀ màmá yín kí àlàáfíà kó lè jọba ń lè yín. Wá gbọ́ ọ láyé ẹ ṣé ò ń gbọ́ mi bẹ́ẹ̀ yẹn má jẹ́ kí n rí ẹ lọ́nà ṣọ́ọ̀ṣì. Ìsìn ni àwọn pásítọ̀ náà máa wá ríran òṣì sí ẹ tó máa fẹ́ dálé wa rú. Mo dẹ̀ fọlọ́run bẹ̀ fa àbúrò ẹ mọ́ra má dẹ̀ fetí sí gbogbo ìsọkúsọ tó ń sọ nípa màmá yín o ti gbọ́ mi báyìí. Yes ma. Àdùnní òkú náwó orí rẹ ò ní burú wọ́n ti wá kunlé wọ́n ti kága wá inú mi dùn ìjẹta ni wọ́n gbé yìí wá ó ṣe mọ́jú àná ni gbogbo wa jókòó là ń wò àga Adébísí ọmọ Adébísí bí ó sùn sínú lọ́sàn-án àná ó ṣàdúrà fún ọ àṣé béèyàn ọba nírú àga ìlé tó bá yẹsẹ̀ jókòó lé ìhòòrùn ní fi kún yàn Adébísí sùn ó sùn ẹ̀wù mi náà gbogbo ọ̀rẹ́ mi ni wọ́n mọ̀ pé wọ́n lọ rà á. ẹ̀kejì tí wọ́n wọ̀rẹ́ atutu máa ń láàyè àwọn èèyàn wò mí fẹ̀fẹ̀fẹ̀ máa ní wàhálà àtẹnu. mo dúpẹ́ lú ẹ ìwọ náà ọ̀rọ̀ ọmọ náwó fún ọ ọwọ́ ọmọ ọkà ọ. Àmín. Dádì ṣe rí gbogbo eléyìí kékeré sì ni ẹ sábà mi máa gbàdúrà kí má yẹn tún máa lé mi kúrò nílé ọkọ. O ní rẹ́ni tí ó lè ọkọ ń di ẹrù rẹ o ẹni bá ṣẹ́gun sí báyìí ìní ọjọ́ bẹ̀rẹ̀ lágbára Ọlọ́run ò ní lé ọ nílé ọkọ. Màámi mo ti rẹ́ni tó máa lé mi nílé ọkọ. Ta ni? Ìyá ọkọ mi ni. Kí ló dé? Ẹ ṣàmọ̀ pé ọkọ mi ò sí nílé ó ti travel àtìgbà tọkọ mi dẹ̀ ti travel yìí tí bá mú gbá mi ò mọ̀ mú tí bá máwo mi ò mọ̀ mú tí bá pọ̀ ọmọdọ̀ láti rán ọmọdọ̀ ránṣẹ́ àsìkò yẹn gan-an nìyá máa pè kó n fẹ́ ránṣẹ́. Màámi kékeré ti ẹ̀ṣẹ̀ wá nìyẹn tí bá ń dáná tí gbogbo wa máa jẹ nínú ilé àsìkò yẹn gan-an nìyá ọkọ máa bọ́ sí kíṣìn ló bá náà fẹ́ dáná tòun mi ò mọ ohun tí mo ṣe fún. Òfò ni ó ṣe yá kí ló wá dé tí ó fi dúró lé ọ láyà èmi ò dúró léyàwó ọmọ kankan láyà ń tèmi o tó o bá ti ṣe tán bí àjọ ń lọ lé yín ni. lọ́wọ́ bo. nílé ọkọ rẹ̀ ni.
ṣé kọ̀ rẹ̀ ọ́ ọ̀rẹ́ ọ̀ wá sí ní rẹ̀ ọ́ bí ọba rẹ̀ ọ́ ìwọ ọ̀pọ̀ ọba lọ ilé ọkọ rẹ̀ ọba gbé bẹ́ẹ̀ kọ́. ṣé orí bíbẹ́ lóògùn orí fífọ́ ọ̀sọ́ rẹ̀ àbí ń gbà àdánwò kànyàn tẹ ẹni kó ń tọ̀hún rè mutí yó pé bọ́ bá mutí yó yọ gbàgbé àdánwò ẹ̀ ṣé ń gbọ́ tí bá dá lójú ẹ̀ àdánwò ò ní padà lé olówó ẹ̀ ṣé bànújẹ́ ò ní padà àbí gbọ́ bá kú òǹlé ọkọ rẹ̀ ṣé wàhálà kò tó ní dìde mọ́ ọmọ ọlọ́mọ mọ́ ṣe bẹ́ẹ̀ o ọmọ mi ìwọ ní ń bà sọ̀rọ̀ so ti yọ torí pé òkun ò lè kòkó nú ọmọ mọ́nú ìwọ ni ọyẹ ọkàn rẹ wò àwọn àwa tó lè mọ hù tó lè mọ bí ìyá ọ̀hún nú ẹni kòòrò àtúnṣe ibẹ̀ kakọ́. bí wọn náà níyà yẹ ọkàn rẹ wò ní. dádì mi ẹ ṣàmúrò ọmọ tẹ bí èmi ò gbóyà lẹ́nu rí. wo ọmọ jẹ́ kémi ọkọ ọlọ́gbọ́n ẹnìkan ò ní bọ́ ọ débẹ̀ lọ́ọ́ rí ìbínú ṣó ti yọ ìyá yìí ni kọ́ ọ ṣọ́ àwọn èèyàn ẹ̀ pàápàá ọ̀rẹ́ tó bá fẹ́ràn tó sì mọ̀ pé ń tọ̀ ń fẹ́ràn ìyá ọ̀hún tí wọ́n jọ jálájọsọ ọ wàárẹ̀ wọ́rùn ó kúnlẹ̀ ọ bẹ̀bẹ̀ ó pè wọ́n bọ́ ọbẹ̀ yá gbogbo yòówù o lè ṣe wọ́n forí jìn ọ́ má lò lágídí o agídí ò gbélé ọkọ ṣó ti yọ àyè ìdọ̀bálẹ̀ àníná lójú orí rẹ ò ní burú ṣó ti yọ ìwà ni kò fi ti ọ̀rọ̀ ara rẹ o. ẹ ṣe dádì mọ́mí ẹ ṣe gòkè. wọn náà la dúró de ńgbà ọlọ́run bọ̀ kí n dúpẹ́ lọ́wọ́ rẹ gbogbo tó ṣe. mi tiẹ̀ ní pẹ́ mo fẹ́ máa lọ torí mo fẹ́ yà ń bì kan ẹ̀kọ́ yẹ kí n fún yín chẹ́ǹjì kékeré yìí. mọ́mọ́ pẹ́ńtà tó ti yọ. ẹ gbà má pẹ́ wọlé o. ẹ má mi fún mọ́mí ní 5,000. èyí tá a wíre yìí. láti ẹ̀ wò. ọmọ ó dàbọ̀. èmi rẹ ti sọ tẹ́lẹ̀ ni. ó dà jáde. tó o ti ń lọ nù o ní jẹun ni mi ì lè dúró jẹun. o ní dúró ọkọ mi àbúrò. ẹsẹ̀ jáde. jù báwo ni ti Àbújá tí wàá ti chief jọ lọ ṣó dẹ̀ mú tówó yẹn sí létí. ó fi yẹn lẹ̀ ládùúrú bí n ṣe smart tó pẹ̀lú gbọ́gbọ́n tí mo lò fún chief ó máa ń yí mi báyìí náà mà ní. ìwọ smart mo jẹ́rìí èmi tó pẹ́ fún ara mi ó dáa fún aláàjì jẹ́nà. aláàjì ọmọ aláìkó òun ṣáájò fún yàn kéèyàn máa lò nírú ọ̀nà yẹn torí èmi ṣe sọ fún wọn. wá tẹ̀ jí gbogbo ẹ̀ má lájí lọ́wọ́ wá dírìbùlẹ̀. orí ẹ pé ó dàbò tún rí yẹn sọ. adùnnídùnní. báwo ni. arìngbẹ̀rẹ̀ bíi ẹ̀ńtẹ́gbẹ̀ ń dùn ẹgbẹ́ ọ̀dùn ẹ̀hún olóṣèyàn ló fẹ́ kí. wo jẹun gbé chíà fún ẹ. wo ọ̀rọ̀ fàájì kan mo bá wá sí báyìí mo wá rí ẹ ní wà very important. kí ló ṣe é tójú ẹ dọ̀. ṣé ká wọlé sọ. ẹ má bínú àǹtí. má bínú o tọpẹ́ mò ń bọ̀. èmi fáìn tí. kí ló ṣe ẹ́. ọ̀rọ̀ yọkọ mi ni o ó tiẹ̀ ti wá sú mi báyìí orogún ló kù tó ń bá mi ṣe inú ilé kò sí nǹkan tí mo mọ̀ ọ́ ṣe mọ́ lójú yọkọ mi ò mọ̀ ọ́ ṣe náà ni tí bá ṣe oúnjẹ tí gbogbo wa máa jẹ màmá máa ní òun ò jẹ tí bá tún wá kí màmá pé màmá ẹ káàárọ̀ mà kò ní dá mi lóhùn tó wá dé máa dá mi lóhùn nìyẹn á kàn forí mú dá mi lóhùn ọkọ mi ò dẹ̀ sí nílé ó ti wá sú mi mo ṣe ní kí wá bẹ́ẹ̀ bí àmàtẹ̀lẹ̀ rẹ ní sọ̀rọ̀ inú mi fún. ta ní ìyá ọkọ òfò ṣé irú èmi tí mo jókòó síbi èèyàn kan lè wà máa bá mi sọdún gbogbo òṣì yẹn ta ni òmọlé ọkọ lọ ganan náà wo Àdùnní o tí ì lọkọ o lẹ́yìn kó lọ kó ẹrù ẹ kó máa bọ̀ ń bí by the time tí wọ́n máa fi link ẹ mọ́ bí èèyàn bíi méjì ìwọ náà á wà òkè wọ́n wò ó ń sìn ọ̀tọ̀ lẹ́ni tó gbalé tó ń wò yìí o ọ̀tọ̀ lẹ́ni tó ra àwọn sound system ọ̀tọ̀ lẹ́ni tó ra àwọn chair ọ̀tọ̀ lẹ́ni tó ra cd tó ń wò yìí. Júmi abó ti gbàgbé ni pé kí ni. ilé ọkọ ni mo wà náà mo dẹ̀ nífẹ̀ẹ́ ọkọ mi. mo mọ. mi ì lè kúrò lọ́dọ̀ ọkọ mi o. kò ní dáa fúnfẹ́ tó sọ yẹn inú dictionary wo ni wọ́n ti ń rí fẹ́ sìn lẹ́yìn kó kó ẹrù ẹ kó máa bọ̀ bí mi ní nǹkan tí mo lè ṣe fún ẹ o mo fèèyàn lẹ́ǹtà.
Mọ́mì, ó ti sú mi. Mi mọ nǹkan tí mo lè ṣe mọ́. Ìdí nìyẹn tí mo lọ fi bá àwọn òbí mi tí mo fi ṣàlàyé fún wọn. Àwọn òbí mi dẹ̀ fi yé mi pé kí n tún ẹni tó bá súnmọ́ wọn lọ tó jẹ́ bí ọlọ́rọ̀ wọn. Mo ṣe wá bá yín pé kẹjọ kí bá mi bá màmá sọ̀rọ̀. Ó ṣeun aya mi. Ọ̀rọ̀ tó bá wà yìí náà kì í ṣọ̀rọ̀ kan tó le rẹpẹtẹ. Ọ̀rẹ́ mi náà dẹ̀ ń ṣe èèyàn burúkú kan àmọ́ bó ṣe rí wàá gbà mí láyé títí ijọ́ mẹ́ta màá gbìyànjú láti rí. Mọ́mì, ẹ wò ẹ jọ̀ọ́ mà. Mi ì fẹ́ kó péjọ mẹ́ta rárá. Mi fẹ́ kọ́kọ́ mi bá wa ní ìdí ọ̀rọ̀ yẹn. Pàápàá ọmọ yẹn ti gbà mí nímọ̀ràn lóríṣiríṣi pé kí n fi ọkọ mi lẹ̀. Mo dẹ̀ nífẹ̀ẹ́ ọkọ mi gan. Ẹ jọ̀ọ́ mà. Ó fọkọ ẹ lẹ̀. Bẹ́ẹ̀ ni mà. Jókòó. Ẹ ṣé mà. Wo má fọkọ ẹ lẹ̀ o. Má gbọ́n táwọn èèyàn ń sọ. Ṣọ́ra àwọn tó ń gbé ẹ nímọ̀ràn kọ́kọ́ fọkọ ẹ sílẹ̀ níjọ́ tó bá kó jáde. Kó tó dìrò lẹ́jọ́ náà wọn àwọn náà ti kẹ́rù wọnú ilé padà. Ó gbọ́n tí mo sọ fún ẹ. Yes ma. Bí ọkọ ẹ mú wọlé lọ́kọ ẹ ẹlẹ́lẹ́rìí onígbà ṣe ẹ ṣe. Ẹ ṣé mà. Ṣó wá rí ibi tọ́rọ̀ wá gbé dúró yìí wọ́n níjọ́ abá rí ibi ìjọ náà níbí ń wọlé. Wàá bá mi sọ fáwọn ìyọkọ ẹ méjèèjì Rántí àti Adétutù yí pé kán jọ kán rí mi lénìí àti wọgán pàápàá ìyẹn yìí mẹ́tẹ̀ẹ̀ta kájọ yanjú ọ̀rọ̀ náà tó bá wá ṣe yẹn tán ó wá bá mi sọ fún ọ̀rẹ́ mi pé kó yọjú sí mi. Mọ́mì ẹ wò èmi ok ibi tó sọ dé ó ti yé mi màá wá bí màá ṣe ránṣẹ́ sí fún ara mi ṣáàgìṣẹ́ tí mo rán yẹn sáwọn ìyọkọ ẹ méjèèjì. Ó dàbọ̀ o bá mi kílé o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o má jà o. Ǹjẹ́ a bá rí ibi ìjọ náà níbí ń wọlé. Rántí tọkọ mi ò bá dé on time máa need láti rán ọmọ ọ̀dọ̀ mi sílẹ̀ nìyẹn. Kí ló dé tẹ̀ ṣe rán màmá sílẹ̀ fún un? Màmá náà ò sí nílé. Ìyàwó mi. Ẹ káàsán. Ẹ káàsán. Ṣé wà ókè? Wà ókè o. Ẹ pẹ̀lẹ́. Ẹ kújọ́ mẹ́ta. Ó yá join wa. Mo wà pa. Ẹ jẹ́ kí n lọ mú plate wá fún yín. Má worry mo. Ṣé kò sí nǹkan kan ṣá? Kò sí náà àmọ́ nípa ọ̀rọ̀ màmá ni. Màmí èké. Kí ló ṣe màmí? Màmá ò jẹun nínú ilé mọ́. Kódà gan fúnra wọn ló máa ń lọ sílé ìdáná láti lọ máa ṣe oúnjẹ fúnra wọn. Tipa ni. Tọ́n bá ní kẹ́ má ṣe ń jẹ fáwọn ọmọ ẹ̀ẹ́dẹ̀ fi wọ́n sílẹ̀ kó máa ṣe ń jẹ wọn fúnra wọn. Ẹ fẹ́ ṣe ń jẹ kú ni. Kí ló dé ẹ̀ẹ́dẹ̀ fi wọ́n sílẹ̀? Rántí. Mo ń gbọ́ ti yín jàre. Ṣé mọ̀ nígbà tọ́rọ̀ yẹn dẹ̀ sú mi tí mi mọ̀ nǹkan tí mo lè ṣe mọ́. Mo wá tọ̀ àwọn òbí mi lọ láti lọ ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún wọn. Àwọn dẹ̀ fi yé mi pé kí n tọ̀ ẹni tó bá súnmọ́ màmá lọ. Ìgbà tí mo wá rò pé Ìyọ̀pẹ́ náà ló súnmọ́ wọn jù, mo wá lọ sọ́dọ̀ Ìyọ̀pẹ́. Ìyọ̀pẹ́ wá ní pé kí n pè yín wá kí gbogbo wa máa bọ̀. Òótọ́ ọ̀dẹ̀ làwọn òbí yín sọ. Rántí ṣé mọ̀ pé màmí láìkì Ìyọ̀pẹ́ gan. Wọn ò dẹ̀ lè kọ̀rọ̀ sí wọn lẹ́nu. Kí ló ń jẹ́ kí màmí wá ṣá? Ẹni tá bá lájọ jújù lájú lọ̀rọ̀ wa ti màmí. A jẹ́ pé èrè wa máa pín sí méjì ni. Tá bá kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ Ìyọ̀pẹ́ àwa gbàgbẹ́ máa lọ sí ìta. Ó gọ̀dé mi ò láì gbogbo orú nǹkan báyìí náà. Ẹ fẹ́ kàn fẹ́ fi tí ń disturb tèèyàn ni. Kí ló dé? Kí là ń bá ka gan náà pàápàá? Má bínú. Olúwa bí ẹ̀rọ. Àǹtí ẹ jẹ́ ká jẹun tán ká máa wà lọ. Àǹtí mi ẹ̀ mọ bèé sè mọ́. Kí ló dé? Gbogbo ẹ̀ ló ta yìí. Kò ta fún mi jọ wo ẹ̀ẹ̀mẹ́ta ni màá nà ẹ́ lénìí. Mọ́mì ẹ kúkú mọ̀ pé mi ò mọ̀ ọ́ ta tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ ṣá màá lọ pe ẹni tó jẹ́ pé tó bá bá yín tá a nà yín dáadáa wá ń sìn. Ta ni? Madam ni. Madam wo? Àǹtí Àdùnní ni. Ṣé èṣe pórí ẹ̀ burú? Àdùnní sí mi ṣé torí pé mò ń bẹ́ ẹ ta júdò láíláí ẹ má jẹ́ kí n gbọ́rú ẹ̀ mọ́. Àdùnní kọ́ Àdùntá ni. Ẹ má bínú mọ́.
ọpẹ́ ṣé dáadáa ni ilé ọmọ mi ilé kújọ mẹ́ta ẹ káàsán. jókòó màmá ẹ̀ ń kọ́ ṣé ò sí aburú. àwọn náà ni wọ́n rán mi sí yín. ṣé kò sáburú. wọ́n ní kí n sọ fún yín pé kẹ́ fojú káwọn kíá pé ọ̀rọ̀ wà. ó tiẹ̀ dà bó ṣe dé. Sarah wàá bá mi ṣóúnjẹ fún. ẹ má bọ́dà mà. mo fẹ́ rí ẹ ní ọ̀rọ̀ pàtàkì kan wà tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. mọ́mì mi nílé dúró mà. kí ló dé. èmi àti ọ̀gá mi la fẹ́ lọ sóde ọ̀rẹ́ wọn ṣe birthday ó dẹ̀ ní time tá a gbọ́dọ̀ pàdé. dúró ṣé kìí ṣe pé ìwọ àti ọ̀gá ẹ̀ yẹn ní nǹkan kan papọ̀. mọ́mì obìnrin ni wọ́n kì í ṣọkùnrin. ó dáa bẹ́ẹ̀ ó tiẹ̀ kọ́kọ́ dáyà já mi. ìgbà wo ló máa wá rí mi. tí ọ̀túnla ò bá pẹ́ jù máa wá mà. kò pẹ́ jù tó o bá máa wá jẹ́ kó tọ́ wa lẹ̀. ṣùgbọ́n ó dáa mà. ó dáa káàbọ̀ kó kí màmá ẹ o máa wá rí i. pẹ̀lẹ́ ọmọ dáadáa. ọ̀rẹ́ mi wọ́n wọlé àárọ̀ èmi mo ránṣẹ́ sí ẹ lórí ọ̀rọ̀ àwọn ọmọ ẹ tó jókòó yìí ni. dúró àwọn ọmọ wo ìyá ká máa mọ iye ọmọ tó ń bí èyí tó bá jẹ́ gan ni kò sọ fún mi. pàápàá jùlọ ọmọ ẹ tó jókòó yìí. wo gbọ́ná kí ni mo rà lọ́wọ́ ẹ sọ fún mi kí ni tí mo rà lọ́wọ́ ẹ tí mi ò sanwó tó wá rojọ́ mi káàkiri. ṣọ́ ara ẹ kọ́lọ̀ ń ṣọ́ ẹ ọgbọ́n mi ṣọ́ ara ẹ kọ́lọ̀ ń ṣọ́ ẹ wò ó ìwọ ń ti ẹ̀ yọ pẹ́ tó bá fẹ́ jèrè ọmọ ẹ ńṣe ni kò gbẹnu ẹ̀ dákẹ́ kó wá jẹ́ káwọn ọmọ mi kọ́ gbọ́rọ̀ sí mi lẹ́nu ọmọ tí ò bá gbọ́rọ̀ sí mi lẹ́nu nínú yín ọmọ ò ní gbọ́rọ̀ sóhun náà lẹ́nu bó ṣe jẹ́ nìyẹn. mọ́mí ẹ dúró wọlé wà lọ mọ́mí ẹ dúró. èmi kan ti mọ̀ mo ti sọ fún wọn tẹ́lẹ̀ fún ọ̀nì gbọ́ mọ́mí. tó o bá fẹ́ bọ́kùnrin yóò lè sọ kó ló parí. àbí kí ni kọ́ mọ́ ò fẹ́ yàwó. káyà ó má ṣe gbádùn ilé ọkọ. ṣé tẹ́yìn ò bá rí ilé ọkọ gbé ńkọ́. àlọ́mọ yín ò ní dirun dìgbà lọ́jọ́ òní. gbogbo ohun tá a bá ń ṣe ẹ fèrò sí. mọ́mí ẹ má jẹ́ kára yín ó káàárọ̀ kọ́ ní gbogbo. mọ́mí ẹ má bínú àná mi ìmọ̀ pé kan tó máa gbẹ̀yìn ẹ nìyẹn mọ́mí mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan mo fẹ́ kẹ́ fà mí mọ́ra gẹ́gẹ́ bí ìkan nínú àwọn ọmọ yín mọ́mí ẹ̀yin náà ẹ wò kò wù mí kí n wà báyìí láti ẹjọ́ kí n má bímọ mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ pé Ọlọ́run ọba ló ń ṣọmọ mọ́mí mo tún fẹ́ kẹ́ wò ó pé kan tó ń ṣẹlẹ̀ sí mi lọ́wọ́ báyìí òun náà ló ń ṣẹlẹ̀ sọ́wọ́ yín lọ́s mi. àwọn wo ni lọ́ọ̀ àwọn àǹtí rántí àtàǹtí tutù ni mà. ní kí ló ṣẹlẹ̀ sí wọn. ọmọ kọ́mọ ọmọ játijàti gbogbo tó ṣẹlẹ̀ lánàá yẹn mi ò lè sùn mọ́jú mo tún wá rọra jókòó ara mi jẹ́jẹ́ síbí àfìgbà tó wá jí mi tó tún wá nù mí lọ́rọ̀ burúkú inú ilé ìmà gbóná fún ẹ bá a kọ́ tí mo sọ yẹn inú ilé ìmà gbóná fún ẹ. omi jà. ó gbá ẹ ní etí. bẹ́ẹ̀ ni mà. ọ̀rẹ́ mi fọ́ etí ẹ. n ò lè parọ́ mọ́ ọmọ mi. ṣé ó gbàgbé pé ìyàwó ló jẹ́ nínú ilé yẹn ni.
ṣé ohun tí mo ní kó ṣe ló ṣe. bẹ́ẹ̀ ni mà. ṣé wàá rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ sùúrù ni àwa ní sùúrù nǹkan kó ẹ fi dé nígbà tó kó ẹ bá wá dé èmi á mọ irú ìgbésẹ̀ tí n bá máa gbé láti fi lè yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àmọ́ kí n bí ẹ ṣé kò ṣe pé wọn náà sọ̀rọ̀ kan tó kù díẹ̀ káàtó sí ọ̀rẹ́ mi. rárá mà. wá máa lọlé tó bá wá délé má sọ nǹkan kan ọ̀rọ̀ awọnúlé jẹ́ kò dẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó gbọ́ ohun tí mo sọ fún ẹ ọlọ́run àbá wa yanjú ẹ̀ ó gbọ́ aya mi má bínú torí ọlọ́run ó gbọ́ tètè má lọ má bínú o. bẹ́ẹ̀ni bá jí erin akólúgbó bẹ́fọ̀n bá jí ẹ̀fọ̀n aṣíkólú ọ̀dàn bàgbọ́nrín igbó bá jí akólú yèyé ẹ̀tù erin tó jí tí òkólúgbó yọ fara káṣá ẹ̀fọ̀n tó jí tí òkólú ọ̀dàn yóò sì fara gbàrún ilé bàgbọ́nrín igbó bá jí tí òkólú yèyé mẹ́tu yọ fara gbàtà ọdẹ èmi jí mo kí ọ lónìí o bọ́ bá ń bẹ nítọ́ ajá bọ́ bá ń bẹ níwọ̀nràn ọ̀là ń bí ojúmọ́ ọmọ rere tí mo wá sílé ayé sáré gègé kó gbóhùn lẹ́nu mi eré gègé ń teku agége ńlẹ́. bàbá yóò máa dún yín ṣe. àṣẹ wà. ibi tẹ́ ẹran wà la fẹ́ mọ lọ báyìí. ọ̀kàrẹ̀ yóò dáa fún yín. àṣẹ. n ò ní wá yín tì. àṣẹ. ngbà ogbó atọ́ ogbó ẹ̀dán ogbó aláwẹ̀rẹ̀ ogbó àkókò nìkó ní mẹ̀ṣẹ́ àwo tù nífẹ̀ẹ́. bẹ́ẹ̀ni. ńlẹ́ lisa bára ọ̀gọ̀ arùkú olókùú mọ̀ sọ́fẹ́ àgárá olúńlọ onídàámọ̀ jẹ́ ni. òfin ràn mọ́lé olú onídàámọ̀ jẹyàn. ìgbẹ́ ò léegun. ẹni bàtì á ti ro. ọgbọ́n ṣá awo mọ̀ ṣá. ọ̀rọ̀ kọ́ ló gbẹ̀rí má mọ̀. ọ̀dà o ọ̀dà jọ lọ. àjọ lọ làjọ bọ̀ awo yìí lọ nílé awo. ọ̀dà ẹ káre ẹ káre. ìyá àbí ẹ ká sọ̀rọ̀. ẹ wọlé ẹ kújọ mẹ́ta ẹ pẹ̀lẹ́. ẹ jọ ṣe abá àwọn bàbá ń lé. bàbá wà ń lé ẹ bọ́n ó dàbọ̀. ó dàbọ̀. àbọrúbọ yìí o bàbá. àbọyè bọ ṣíṣẹ́ o. bàbá o. ọmọ ọlọ́fin ọmọ àjáyè má bọ̀ báyìí ọmọ bíbí rẹ ò ṣeé fowó rà. èmi ìyẹn bàbá. ǹlẹ́ o yóò dáa fún ọ o. àṣẹ. n ò ní wọ́ ọtí. àṣẹ. mo mà rí yín. kó ba lè dáa náà ni ọmọ yín ni mo mú wá rí yín ìyàwó ọmọ mi ni lórí ọ̀rọ̀ ẹ̀ kò síbi tá a ti dé kódà mo ti mú dé oko agodo bí wọ́n ṣe ní wọ́n gbóná tó ń bẹ̀ pàbó náà ni mo wá rántí wípé ẹ ṣéètì fún mi rí ni mo fi mú wá síbi. ọwọ́ afẹ́ bá fani gbólóhùn. bẹ́ẹ̀ ni bàbá. òní lọ́jọ́ ọ̀dájọ́ ọgbọ́n ọ̀la yẹ̀nà ìparò ẹnu lóbìnrin fi lóṣù sọ́wọ́ gbó àkékè ló ní wọ́n má lè kó mi àlọ́ fọ́n ló ní wọ́n má lè fọ́n sùsùsùn lẹ́kùn wẹ̀yẹ òkè ibi tí wọ́n ti ń kọ́lé àkàrà kóòkà mímọ́ wọn àkàrà ibi wọ́n ti ń bímọ àkàrà kóòkà mímọ́ wọn àkàrà. kòkòrò tí ń jẹwé arẹwé ní gbé kòkòrò tí ń jobi aróbì ní wà kòkòrò tí ń jẹ̀fọ́ jàre ẹ̀fọ́ oníbàtẹ́wé kódà máa dé afọ́mọ oníṣàǹwẹ́lẹ̀ èyí tí ṣàrìnjó wọn ló tù fẹ̀ ẹ rí nǹkan ọmọ oníṣàǹwẹ́lẹ́ wọn ní kórúbọ wọn ní kó ṣẹbọ ọmọ oníṣàǹwẹ́lẹ́ wa ń ṣafá bí ẹni ṣaàgùn ó ń ṣaàgùn bí ẹni ṣafá. ǹlẹ́ arábìnrin ẹni tí ń ṣe ọ́ ó súnmọ́ pẹ́kípẹ́kí ju irun orí rẹ lọ. ẹ jọ̀ọ́ sà gbogbo nǹkan tẹ́ ń sọ yìí kò ń ṣe àjòjì sí mi èmi náà ti mọ̀ bọ̀ nǹkan tẹ́ lè bá wa ṣe sí problem wa yìí solution gangan la wá fún ẹ jọ̀ọ́ ẹ gbà mí. ọ̀kàrẹ̀ ọmọ yìí yọkàn náà olówó ni ó finú soyún ó sì fẹ̀yìn bọ́ ọmọ pọ̀. bí èlò bàbá. tó o bá fẹ́ kíṣẹ́ yìí ó ṣeé ṣe yóò ná tó àpò 5 o ẹgbẹ̀rún kan owó kan sangidi báyìí. wọ́n mi èlò ló ń jẹ bẹ́ẹ̀. 1000 naira. 1000 naira. bọ́ ọ bá ti rí ètí ń ta san wo gbogbo ohun tó o bá wá ó ti ṣeé ṣe níwájú Ọ̀rúnmìlà. bàbá 20,000 ni kẹ́ máa fi báṣẹ́ lọ. bàbá kékeré nìyẹn ẹ máa jẹ pẹ́ 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 ẹ máa jẹ dọjọ́ alẹ́ yìí.
ṣé dáadáa ni ilẹ̀ ó káre láì. inú mi dùn bó o ṣe wá o o ṣé ọmọ mi ilẹ̀ Ọpẹ́ wo inú ilé yìí ǹjẹ́ ó wùn ẹ́ irú ẹ̀ wùn ẹ́. ó wù mí mà. irú ẹ̀ wùn ẹ́. bẹ́ẹ̀ ni mà. ó dáa tí o bá rí ẹni tó ní irú ilé yìí tó bá sọ wípé òun fẹ́ fẹ́ ńkọ́. mọ́mì ọlọ́run ṣògo ni gbogbo wa ń wà kò sẹ́ni tó fẹ́ dúró sí Sùúrùlérè mọ́ máa fẹ́. ó kárẹ̀ tó bá wá rí ẹnìkan tó bá wá dènà ẹ pé kó má fẹ́ ru ẹni bẹ́ẹ̀ ńkọ́. mọ́mì gbogbo ohun tí mo bá ní pátápátá ni màá fi bá rẹ̀ dábẹ́ ìjà. tí màmá ẹ̀ bá ní kó má fẹ́ ńkọ́. wọn lè sọ bẹ́ẹ̀ mà àwọn náà máa ń gbàdúrà fún mi lójoojúmọ́ pé kí n rí léèrè wọ̀ wọn lè sọ bẹ́ẹ̀ mà. mo wá ń fẹ́ kó o fẹ́ Níyì. Níyì. Adéníyì ọmọ mi. èmi ọ̀nkú Níyì. bẹ́ẹ̀ ni. àǹtí Àdùnní kọ́ mà. Àdùnní Àdùnní ò ń ṣe ìyàwó nínú ilé yìí rárá kò tí ì wọlé ìgbà tọ́kọ ẹ̀ tí ń lọ ìlú òyìnbó ló ti sọ fún mi wípé kí n bá òun wọ́gbọ́n ti máa fi lè dànù ṣùgbọ́n mo wá ń wò pé tó bá kú òun ilé yìí mi ì ní fẹ́ kọ́mọ mi dé kó má bẹ èèyàn kankan nínú ilé rárá ni mo ṣe wá wò pé ta ló yẹ kí n tiẹ̀ fi sínú ilé yìí kó jẹ́ ọmọ tó jẹ́ pé ọmọ tó ti iléere jáde mo wá rí i pé ìwọ iléere ló ti jáde ọmọ ọ̀rẹ́ mi ló jẹ́ àwọn tó ní èèyàn dáadáa sí ni wọ́n ó ní mo ṣe sọ pé mo fẹ́ ẹ kó wá jókòó sọ́ọ̀dẹ̀ mi kí n máa wù ẹ́ báyìí kí inú mi máa dùn. mọ́mì ṣé kò ní sí pírọ́blẹ́mà. kò ní sí wàhálà kankan tó bá ti rí mi báyìí kó fọkàn ẹ balẹ̀ kò sẹ́ni tó máa yọ ẹ́ lẹ́nu. ṣé mọ́mì ìfẹ́ ti kékeré ara mi tọrùn bọ ilé olórogún. kékeré ni gbogbo yẹn ṣùgbọ́n ọmọ mi ìwọ fi yẹn sílẹ̀ tí n bá ti ń rí ẹ lọ́ọ̀dẹ̀ mi inú mi máa dùn ṣùgbọ́n wò ó jẹ́ kí n lọ sóúnjẹ fún ẹ oúnjẹ tó máa jẹ yẹn àmọ̀là tó gbóná dáadáa ṣùgbọ́n. mọ́mí ẹ jẹ́ kí n tẹ̀lé yín ẹ jẹ́ ń lọ ṣe fúnra mi. a máa ṣèyọnu àpò tí yóò ikú díẹ̀ ìwọ lóyìn máa ṣe é. àlejò ń bèrè yín. Ta ni? ọ̀rẹ́ yín. ọ̀rẹ́ mi wò. àǹtí Júmi. ní kó máa bọ̀ nígbà. yes. ẹ máa ṣọ́ra yín mò ń sọ. ẹ má ṣọ́ra yín lẹ́nu. Adùnní ò ń gbégún ni. mi ì gbégún o ìyá ọkọ mi ni ibi tí mo ti ń wé bó ṣe lé mi jáde kúrò ń bẹ́ẹ̀ nìyẹn. wọn ní bathroom tí wọn ní. wọn abẹ́ ìlú wa kò bá mi o. irú wàhálà olúwa kúrò ẹ̀ sí látàárọ̀ ọjọ́ yìí. ó ga o wàhálà wà o.
dáadáa ni. Tó bá lọ kọ́ bó. ẹ má bínú ṣe rọrọ tó ṣẹlẹ̀ lánàá yìí ẹ má yẹ kí n tàn yín ó dùn mí o ó dùn mí màmí mi kàn sọ nǹkan kan ní o. ìgbà tẹ nílé ìwẹ̀ ti yín lẹ́gbẹ̀ẹ́ yàrá yín bẹ́ẹ̀ kí lẹ wá ṣe inú balùwẹ̀ tiwa. ṣé ó burú jù tí n bá wá sí ọ̀dọ̀ yín ni. ó burú jáì àìdá ò ní orúkọ méjì àìdá lórúkọ kí lẹ wá ṣe ń bẹ̀ gbàtẹ́ láyé tí yín mo dẹ̀ ń sọ fún yín ẹ má ṣe nǹkan kan tọmọdé yìí máa fi rí yín fín ẹ mọ bí mo yẹ nífẹ̀ẹ́ yín tó mi ò fẹ́ nǹkan kan tẹ́ pé bóyá bí ìyàwó mi kan máa wá hùwà tí ò dá sí yín ẹ ti mọ̀ kó máa bínú kọjá àlà ó lè lead jáde kó lè máa fi lé lọ. kò sígbà tí ò ní lọ ó máa jáde ni wò kó tó dé láti ìlú òyìnbó mo ti bẹ́ẹ̀ rí ọmọ tó dáa kan ilé tó dáa lọmọ náà ti jáde èèyàn rẹ̀ ló bí. a rò pé àtijẹ́ta ló ti máa dé ni ọmọ yẹn ti ń lọ tó ti ń bọ̀ tó ti ń para. ẹ̀wá ẹ̀rọ fẹ́ mi. mami ẹ fọ́ ni madam báwo lè ṣe dáadáa rí ó ga o ojú yìí tutù gan ó ga. ẹ kọ́ àwọn ojú bá ma ẹ ṣe ọ̀rọ̀ mọ́mí ńkọ́ kí ló dé o lọ sọ́fíìsì ni. kò lè lọ bí iṣẹ́. kí ló dé. èmi ni mo ní kó wá ọmọ tó ti ń pààrà láti jẹ tata lérò pé ó máa dé òun ni. ó lè ń wọ ọpẹ ìwọ náà dì mọ. ní ọpẹ. ọmọ dáadáa ni. orí ẹ̀yìn ni. sọ ìwọ náà wọlé àwọn tó fẹ́ dalẹ́ mi lù dábì lóhùn. sọ ma pẹ́ mi lọ lù. ta ló lù yìí. màmá. wọ́n báyìí mo fi gbogbo tí ó dá lé ayé yìí ọlọ́run mi tó ti ara wọn jáde mo fi bẹ̀ẹ́ máa kiri ẹnu lé mi mọ́ náà ojú tí mo dì í kí ni mo wí tí n bá bá inú olùdó mi wà lágbóró àgbẹ̀ ẹ̀. sọ ma pẹ́ mi lọ lù. sọ ma pẹ́ mi lọ lù. má mi mi ò lù yín. sọ ma pẹ́ mi lọ lù. má mi ò mi ò kọ́kọ́ yín o. èmi lọ lù. ẹ̀wọ̀n tó bá jẹ́ yín ẹ máa kó ẹrù yín ẹ̀kọ́ yẹn lọ sábúdé o. ẹ ìwọ ni kò bá mi kó jáde. mi gbọ́ èmi ò ní kó tó bá yẹ ẹ máa lọ ní. ìwọ ni kò bá mi kó jáde. ẹ fẹ́ bá yẹ mi jáde. ìwọ ni kò kó jáde fún mi. ìwọ ni kò kó jáde fún mi. mami ọmọ mi kí ló ń ṣẹlẹ̀. gbọ́dọ̀ ṣe kó kúrò bí báyìí ta ló pè é sọ̀rọ̀. ìwọ. káàbọ̀ kí ló ṣe é. mo lọ sí ọ̀dọ̀ lẹ́yìn ni mọ́mí ọkùnrin yìí èyí lọ sọ fún mi pé ọkùnrin yìí máa dé mo dẹ̀ wá lọ síbẹ̀ sọ wá ní pé kí n yẹn praise wọn mo ṣe fọ etí mi nìyẹn. wọ́n fọ ẹ létí wọ́n àṣẹ górí ẹ̀ sọ̀hún níyì iṣẹ́ ó kù díẹ̀ káàtó ṣe ló yẹ kó bẹ́ orí ẹ̀. àánú mi ṣọ́bùrù tí bá fẹ́ ọmọ rẹ yìí ni. kó fọmọ rẹ ta ni. ọmọ jàtìjàtì yọ máa lẹ́mí nígbà tí èmi wà ṣọ́nkọ́ndé èmi yẹ máa mú ẹ náà bá mi lọ́wọ́ bàbá ẹ̀ rí mi mo wù ú lájọ fẹ́ra wa ó lè wù èmi náà mo dẹ̀ gbà fún ẹ fẹ́ra wa ìwọ ọjọ́ mi ọmọ dáadáa níwọ yìí ọwọ́ ń fi wọ́n bí ọkùnrin níbi tó dáadé yóò lè bọ́ síta kọ rìn títì kọ bọ́ sí gbòòrò kọ rí ọkùnrin gidi pì ẹ́ ìwọ òfin rẹ̀ gbé ọkùnrin yẹn bí ọmọ tẹ̀mí kọ́síkọ́síkọ́ wájú mi kọ́síkọ́ wájú mi wọ́n dára jọ ọmọ lọ́sẹ̀ kejì ajá ọmọ àlè amúniríwọ̀sí agbádùn mi tó. Mami, báwo lẹ ṣe wọlé?
Ta ni ẹ? Ta ni ẹ? Èmi ni. Ìwọ ta ni? Bánjí. Màmá. Adétutù náà èmi ni. Mo ń bọ̀. Kí ló dé? Kí ló ń ṣẹlẹ̀? Kí ló dé? Tútù ni. Kí ló ń ṣẹlẹ̀? Ó lálàá. Àlá. Adétutù. Ń gbọ́. Adétutù. Irú àlá wo? Mo lálàá mo wà ní sitting room. Mo ń kàwé lọ́wọ́. Òjijì ni mo rí màmí. Bó ṣe yá nìyẹn. Bó ṣe yíra padà. Ló bá di ẹ̀yìn. Èmi. Bẹ́ẹ̀ ni mà. Mo bá ń wò wọ́n. Bó ṣe dẹ̀kọ́ náà nìyẹn. Àjá kan bọ́ sí lọ́wọ́ from nowhere ni. Bí ṣe bẹ̀rẹ̀ sí ní fàdá yẹn lé mi nìyẹn. Bí bẹ̀rẹ̀ sí fàdá lé mi nìyẹn. Bó ṣe débì kan, mo èṣubú nìyẹn. Bẹ́ẹ̀ fẹ́ gbé ẹ̀rẹ́ sókè báyìí. Pé kẹ́ fi bẹ́ mi. Bí mo ṣe tají nìyẹn. Ṣé kò ṣáà bẹ́ ẹ? Wọ́n bẹ́ mi. Àyà mi padà pẹ̀lẹ́, wá gbowó wá gbọmọ, padà wá gbowó wá gbọmọ. Ayé mà le o. Mami, ṣé o sí? Tí ẹ̀gbọ́n náà, ṣé bí màmá ẹ̀ ló kọ́kọ́ rí lójú àlá? Bẹ́ẹ̀ ni mà. Sórí tí àwọn èèyàn tẹ́ bá ti kọ́kọ́ rí wọn bẹ́ẹ̀ lójú àlá tí wọ́n wá yí padà tí wọ́n ń dẹ lòmíì wọ́n ń gbé àwọ̀ èèyàn wọn wọ̀wọ̀ nìyẹn àjẹnirú wọn. Bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ máa ń fẹ́ dalé ọlá rú ni bí wọ́n bá ti rí pọ́ńdùn wọ́n máa ń fẹ́ ta kíkan sí ni ṣùgbọ́n Ọlọ́run ò ní gbà fún wọn. Ó yẹ kúnlẹ̀ jẹ́ àgbàdúrà. ṣé màá máa parọ́ ni ẹ̀yin náà mọ̀ mí láti bẹ̀rẹ̀ pé mi ò nǹkan tí ojú mi ò bá tó mi ò kí ń sọ ẹ mọ̀ mí láti kékeré náà àǹtí mi ẹ sọ nǹkan tójú yín tó fún wọn. Lóru àná ni mo wá lálàá. Mo kọ́kọ́ rí màmí. Ìgbà tó yá náà change sí ọkọ mi. Bó ṣe bẹ̀rẹ̀ sí ní ilé mi nìyẹn. Ó ní olálà. Orí màmí àbí? Lẹ́nu ọkùnrin náà. Wọ́n tọ̀ ní ọkọ mi. Bó ṣe bẹ̀rẹ̀ sí ní lé mi lójú oorun yìí nìyẹn. Bó ṣe ń lé mi nìyẹn. Bó kò ṣe lè kún náà báyìí bó ṣe gbàdá sókè báyìí. Pé káwọn fàdá yẹn ṣá mi báyìí. Bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo nìyẹn. Ariwo mi ṣàdójí àwọn ará ilé. Bí ọkọ mi ṣe sáré wá nìyẹn náà bá ní kí ló ṣe mí. Àṣàgbàlagbà mo wá explain fún wọn pé mo lálàá ni. Wọ́n bá sọ fún mi pé tó bá ti ń di pé èèyàn ń gbé àwọ̀ ẹlòmíì wọ̀ ó ti fẹ́ máa di bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ bí àjẹ́. ẹ ṣe sọ̀rọ̀ straight àti báyìí ṣe ń ṣe báyìí náà pàápàá bọ̀dá mi àjẹ́ ni màmí. Mo rò pé wọ́n ń di ẹ̀. Ṣé ò ṣí èrè wọ́mọdé yìí? Orí tí ò ń pín rárá ṣá. Gàgá ìyáyà. Orí ẹ̀ dàrú. Lórí kí ló problem yìí náà? Ṣé nǹkan tẹ́jọ́ lọ hun nìyẹn ni? Bọ̀dá mi ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì rìn gàtẹ́gàtẹ́ náà. Orí ẹ̀ ti bàjẹ́. Orí ẹ̀ màmá tiẹ̀ làjẹ́ o. Àbí? Ṣé ìwọ náà tún lọ́la rí ìyá ẹ ni? bọ̀dá mi ẹ dẹ̀ ṣì ń bi mí léèrè pé kí ni proof mi. Ó wọ slippers ni kó kó bomi lórí ni. bọ̀dá mi ṣó dìgbà tèmi náà bá lálàrí wọn ni. Mo sọ fún yín náà mo sọ fún yín pé àwọn ẹbí ọkọ mi náà ò ní ṣèyàwó fún mi àfi tí n bá lóyún. Ṣé ìyá ẹ ló fẹ́ fún ẹ lóyún ni? Ṣé màmí ló fẹ́ fún mi lóyún ni? Báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí náà pàpà? Àǹtí mi kọ́ṣọ́ bímọ lé ọkọ ni. Ìyàwó tí yín kọ́ṣọ́ bímọ wọ́n lóyún láti jọ ọjọ́ yìí. At the end of the day màmí á tún máa kọra mọ́ wọn. Wọn ò ṣàjẹ́ náà kọra. I'm highly confused. Ẹ ní láti wà confused àǹtí mi àjẹ́ ni màmí. Mami. 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 Kí ló dé bẹ̀rẹ̀ lọ? Ajé ò lè bá yín gbélé. Ẹ jẹ́ kí n gbẹ́rù mi kí n máa lọ kẹ́ ẹ tó pèrò lé mi lórí. Ẹ jẹ́ máa lọ. Ṣe rí sí ṣe gbọ́ ẹ gbọ́ ẹrú jáyé yín. Mami wọn ò pè é lájẹ. Etí mi méjèèjì báyìí ni mo fi gbọ́. Gbogbo tẹ̀ sọ pápátá ni mo gbọ́. Ẹ máa gbọ́ whatever the case may be ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bá a máa yanjú ẹ jẹ́ ẹ sì gbẹ́rù ìwọlé náà ẹ jọ̀ọ́.
tí n bá gbẹ́rù ìwọ̀nù ilé kí bàbá mi pè mí lọ́rùn. Mami kò tó yẹn. ó dà pé ẹni sọ̀rọ̀ ẹni kó sí ẹjọ́ ẹni kó. ok kọ́kọ́rọ́ mọ́tò mi lẹ́jọ́ ẹ bá o fẹ́ gbé mi sínú mọ́tò yẹn pé wọ́n náà wà lára wọn o fẹ́ lọ wà mí pa ẹ jẹ́ ń lọ kúkú ara mi. Mami ẹjọ́ ìmọ̀lù mami. ibo lẹ ń tẹ̀lé wọn lọ sí. a ní màá ṣe ní ẹ̀yìn méjèèjì ṣe fẹ́ kàn pa yín ni. ẹ wá sí ṣọ́ọ̀ṣì wa kẹ wá sí ìṣòro àbí ìsọjí ọjọ́ kan ṣo péré kẹ wá rí bí àwọn ìyá yẹn ṣe ń kà àwọn ìyá tó yẹ pé wọ́n máa sọ báwọn ṣe ṣe ọmọ wọn pa nílé ọkọ tí ò bímọ àwọn làwọn doyún mọ́ mọ́nú àwọn làwọn ò jẹ́ kọ́ máa wọ́n ṣe oríire àwọn làwọn ò jẹ́ kí ọmọ kan ríṣẹ́ ṣe àánú yín ṣe mí èmi rẹ̀ jẹ́ kí akàn pa mí o ò tọrọ ọbẹ̀ ni mo sọ fún yín yẹn àjẹ́ ni màmí. bọ̀ rántí bó ṣe wù kó rí màmí ṣáàṣì ni màmí. àánú yín ṣe mí. àdùnní mi ò ṣàárín tèmi báyìí tí n bá láago kan ni mo fẹ́ jáde aago kan yẹn náà ni mo fẹ́ jáde. ọ̀rẹ́ mi jọ má bínú ìwọ̀n kan ló ṣẹlẹ̀ nílé wa lánàá ló yẹ kí n pẹ́ kí tó débí báyìí. kí ló ṣẹlẹ̀. ìyá mà ní. ìyàwó. ìyá ọkọ mi ni o. kí ló tún dé o. ó dàbẹ́ ni pé àwọn ọmọ ẹ̀ ti mọ̀ pé àjẹ́ ni. báwo ló yẹ mọ̀. àṣé bí èmi ṣe ń yọgbọ́ bẹ́ẹ̀ náà ni màmá ń yọgbọ́ mo rò báyìí nǹkan tó bí wọn nínú nìyẹn wọ́n dẹ̀ ṣe ń bọ̀ tèmi dẹ̀ kí wọn ti dá mi lóhùn rárá wọn kàn bínú wọn wọnú ilé wọn dẹ̀ kẹrù bọ́ ṣe lọ nìyẹn. kí ló wá kan ẹ̀ ń bẹ̀ lẹ́yìn kínú ẹ̀ máa dùn pọ́tà ẹ̀ ti lọ kó gbàlù kó máa jó. Júmi ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ẹ̀rù ń bà mí. ẹ̀rù kí ni. kó má jẹ́ pé àgbo ìyá yẹn tó fẹ́ ìrìn kó má jẹ́ pé agbára ló lọ mú wà. ó dẹ̀ tún rí yẹn sọ ọ́ kò dá ká fi iná sórí òrùlé sùn báyé ń jáde lọ ń sìn màá ń kọ́kọ́ mú ẹ̀yà ń bì kan náà ká tó máa lọ síbi tá à ń lọ. ó ṣé ọ̀rẹ́ mi ó ṣé. àwọn àna kíkọ ha ní gọ́ọ́gì tẹgbẹtẹgbẹ lára lẹ̀kẹ̀ tọmútọmú là áfẹ́bìnrin lè wọ òròkì ilé máa kú dárò àgọ́. yóò dáa fún ọ ò ní ṣubú dànù ọ̀rọ̀ rẹ̀ ó dayọ̀ yóò lóyin wo àṣejẹ́ rẹ nìyí. iná títan náà poṣó bá tàn fúnra rẹ̀ nípa ẹrù tí tẹ̀tẹ̀rẹ̀gún bá di orí ara rẹ̀ ní fi rù bí lọ́sùn bá lọ sùn ara rẹ̀ ní fi kùn ọ̀yà máa jẹ́. ẹ jọ sá ẹ jẹ́ kí n nǹkan tí mo bá yín gbé wá ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú náà. ọba ń tún rọtí èbó ìbọ̀ ọ̀kárìmọ̀dé yìí bó ṣe ń ṣe ni ọmọ ṣe o. gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ mi sá. eléyìí pọ̀. àpòpọ̀ kọ́lọ̀ ṣàfùn mi nìkan tí mò ń wá náà ẹ máa gbádùn mi pẹ́pẹ́pẹ́. ọ̀kárì ọwọ́ rẹ̀ ọ̀tẹ̀ ń tọ̀ ń wá sórí pé ìyá rẹ̀ ń gbágọ́ ẹnìkan wọ̀ ń lé ọ lójú oorun yàdá sí ọ ó ti dópin látòní lọ. àṣẹ o. ṣùgbọ́n wá wo ìkìlọ̀ kan wá fún ọ o gbogbo iṣẹ́ tí n bá ṣe fún ọ látòní lọ ọ gbọ́dọ̀ sọ fún yàn o ti gbọ́ tí mo sọ fún ọ kọ́ wa máa wo ohun tí fọ́ ṣe kó owó nǹkan tí gbarún mọ́lẹ̀ ọ̀dàn wò lára ọ̀rọ̀ rẹ̀ ọ̀dàyọ̀ níì ṣùgbọ́n ìkìlọ̀ tí n bá ti fún ọ kọ́ ọ máa tètè ya múṣẹ o ti gbọ́ ǹlẹ́ ọ̀yá tarajẹ́ ọ̀yá máa jẹ́ ọ̀kárì bẹ́ẹ̀ lùlù bá fa òjò orí ara rẹ̀ ní fàálé. nígbà tí wọ́n ti ní bàbá ń gbẹ́jọ́ gẹ́gẹ́ bí n tí mo sọ fún ìyá ò gbọ́dọ̀ jẹ́ yìí. kí lorúkọ ẹ. Adùnní ni alájì. Adùnní Allahu Akbar bá mi gbé yẹ̀pẹ̀ yẹn. kí lorúkọ ìyàkọ rẹ tó ológbògun tì ọ yẹn. Àjíhùn ni wọ́n ń jẹ́. Àjíhùn. Assalamu alaikum wa ajinu innama muruza radan sayya an yakun lallahu kun fayakun. gbé ọwọ́ lé yan rìn innama muruza radan sayya káwọ́. Allahu Akbar. Allahu Akbar. ṣé o lè ṣe nǹkan tí n bá sọ pé kó o ṣe. aláàjì gbogbo nǹkan tí bá ní kí n ṣe ni máa ṣe ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ gbà mí látijọ́ tí mo ti fẹ́ ọkọ mi ìyá yóò jẹ́ ń gbádùn ẹ jọ̀ọ́. bó bá ti tẹ̀lé nǹkan tí n bá sọ fún ọ bẹ̀rẹ̀ sí gbádùn láti ẹnu aláàjì ṣe rí ìyàkọ rẹ tí à ń sọ̀rọ̀ yìí wàá lọ bẹ̀. aláàjì
àjẹkọ́nbélé nìyá yẹn. àjẹ́ ni. àjẹ́ náà ló fi gbogbo ẹnu pè bẹ́ẹ̀ yẹn ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ rájẹ o ẹ ní rí jà jẹ́ o. àmì ò aláàjì. ìyá yẹn lẹ gbọ́dọ̀ lọ bẹ̀ ìgbésí ilé ayé ẹ yóò dẹ̀ bẹ̀rẹ̀ sí túbà yóò bẹ̀rẹ̀ sí túṣẹ́ wàá máa gbélé ọkọ ẹ pẹ̀lú rọrùn ṣó ń gbọ́ mi. aláàjì ojúbọ̀rọ̀ ṣe gbọmọ lọ́wọ́ ìkùrọ̀ ìyá yìí gbóná ó gbóná ju ajere lọ kò ṣeé lọ bá bẹ́ẹ̀ yẹn. aláàjì mo ò tún ẹni tó ń gbójú sókè wo ìyá yìí dépò pàjọ máa jókòó àjọ wọn máa sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ gbà mí. ọlọ́run ó gbà ọ́ kùránì máa gbà ọ́ bí ẹrù bá ń bà yín máa wá fún ọ ní tírà ìyọnú àwọn ìyá mọ̀náfìkì tó jẹ́ pé tó bá wà lára ẹ̀ àwọn ìyá mọ̀náfìkì ó lè rí nǹkan kan ṣe fún ẹ sọgbọ́n mi tẹ́wọ̀ ẹ̀ bismillahirrahmanirrahim awusubillahi minash shaitani rajim ya sataru asiturini fi dunya wal akhirati wal kaburi titum bilan talabitu gini bilan sababitu bidilu li ajaiba fi takribi man bauda assalamu alaikum. tí ẹ̀rù bá wá ń bà yín tẹ́ ẹ lè wojú ẹ̀ láti bá a sọ̀rọ̀ ẹ mú àwọn àgbàlagbà kan tàbí méjì lọ́wọ́ kó lè bá yín sọ̀rọ̀ ọlọ́run ló dáa ìsinmi ìyàzámi ń bẹ fún wa tí a máa ń lò àmọ́ nǹkan tó lè ṣe tí gbèsè ilé ayé ẹ̀ fi máa dèrò. aláàjì bí èlò ni kí wàá mú wá báyìí. aláàjì ò ń gbowó tá bá ti lọ sí ibẹ̀ yẹn tí nǹkan tálájì fún ẹ bá ti jẹ fún ẹ nǹkan tó bá wùn ẹ lọ́kàn ẹ wà wá ṣe fàlàjì. mo wà fún yín. ẹ ṣé aláàjì ẹ ṣé ọ̀rọ̀ tí bíta dẹ̀ sọ ti yẹn o mi ní pẹ̀lú àbújá yẹn màá wá rí. wàá sì rí ṣe lọ́hùn yá ti àrísìkú arágẹ̀dá mi kú lè mọ̀ká ni wọ̀nyá rọ̀bì sẹ̀lẹ́mú ni mi ń fa ti dùnìyà wà fìtínà tẹ̀wọ́ fàríkíyà wà mí hàwí wà mí júwì wà mí ṣeré hàmì. ẹ kú oríire o Mr. Dayo ó dàbí ẹni pé ìyàwó yín ti ní oyún oṣù méjì. ó dàbí. nígbà tí a ṣe àyẹ̀wò fún wọn a discover pé oyún oṣù méjì ló wà nù wọn. Doctor, ẹ ń ṣeré ni àbí serious? ṣé èèyàn máa ń fi mọ̀dákú ṣeré ni wọ́n ti lóyún oṣù méjì. ṣe rí arábìnrin tó jókòó ẹni tí mo fẹ́ràn gidi ni ọ̀rọ̀ àlóyún dẹkẹ̀rẹ́ ó ti ń dá wáyà láàrin fámìlì mi àti títí ẹ̀. Bibi! Doctor! Rántí! Bibi! Oya, come in. Ẹ wọlé síbí. Aha! Once again, congratulations, my dear. ẹ ṣé sá. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí méjèèjì rò wípé mi ò nífẹ̀ẹ́ sí àjọṣepọ̀ yín ohun tèmi ń gbà ládùúrà lọ́lọ́run ti ṣe ẹ̀yin náà wò ìjọ tẹ kọ́kọ́ dọ́dọ̀ mi tẹ wá sọ fún mi wípé dókítà yín sọ pé ó ti lóyún òòrì tí mò ń wò yìí wíwò tí mò ń wò yìí ni pé ẹ fẹ́ dà bí ọgbọ́n fún mi ìyẹn ló fà tèmi náà fi kó yín lọ sí ọ̀dọ̀ dókítà mi àmọ́ nígbà tí dókítà tèmi fúnra mi confirm yìí káì èmi àkànní ọmọ oníyàwó mi bí ìsìnlẹ̀ náà ṣe máa mọ̀ wípé ní bàbá ní bàbá. dáàdi nǹkan tèmi ti rò pé ẹ máa ṣe fún wa sí ni pé ẹ̀yin lè máa mú déètì sí ká ṣe gbogbo ìtókù wápàpá. rárá ẹ̀yin fúnra yín ní kẹ́ mú déètì kò síjọ́ tẹ ló yá tí ò tẹ́ mi lọ́rùn ẹ wo ohun tó bá tún yá kì í tún pẹ́ mọ́. Dayọ̀ ìrẹ́dà súnmọ́ bí wàá wá ní sùúrù díẹ̀ o láti máa take care ọmọ yìí yàtọ̀ sí ti tẹ́lẹ̀ kò sí gírígírí mọ́. mo bọ̀ kò tán mo bọ̀. mi sọ fún mi kó tó ń fẹ́ nìyẹn kò sí jà bẹ́ẹ̀. ohun tí àwọn bàbá wa fi máa ń ṣe àdúrà rẹ̀ inú mi dùn lé ní ayọ̀ mi kún. ká ṣe bí wọ́n ṣe ń ṣe kó lè bá a rí ibi tí rí kó rí inú mi kó má bàa tó dé jẹ̀rọ. wọ́n náà ṣe bẹ́ẹ̀.
Oya, ẹ kúnlẹ̀. Adédayọ̀ tèmi. Mo rò rántí. Tó ẹ ṣoríire. Àmín. Ní àsìkò yìí tí o ti wá wà bó ṣe wà yìí, ọjọ́ ọ̀kúnlẹ̀ ọjọ́ ayọ̀ ló máa jẹ́. Àmín. Bí ewé bó ṣe ń bọ́ lára igi tí kì í nígi lára bẹ́ẹ̀ lọ́dọ̀ máa ṣe ọjọ́ ọ̀kúnlẹ̀. Ojú ò wá ní tìyín lásìkò tẹ́ ti wá wà pọ̀ yìí ire ni wọ́n máa rí. àǹtí mi ayé ò ní bẹ́yìn lẹ́bẹ̀ burúkú inú yóò ní bàjẹ́ ọmọ ìlú sẹ́yìn ó sẹ́yìn o ó sì ti wá bá mi ó ti rojọ́ ó ti ṣàlàyé fún mi tí kì í bá ṣe pé ibi ìjọba wà èmi gan bínú sí ju ti ẹ̀ lé lérò lọ àmọ́ bó la ṣe fẹ́ ṣe é omi ike ìmúrí jẹ kó mọ̀ra lọ àbí òye kò sì sí bá a ṣe fẹ́ ṣe é tẹ́nitẹ́ni tèkísà ni tààtàn ara àta ò lè rí ń fihàn tí irú wọn náà ẹranko lè rú wọn ní ìfojú dọdẹ ẹ̀bẹ̀ tèmi wá bá bẹ̀ ni pé mo fẹ́ kẹ́ ẹ ṣàforíjì fún pátá kẹ́ ẹ sì ṣàdúrà fún. ẹ jọ mà. àrùkàrùkà màmá bá nǹkan jẹ́ kọ̀rọ̀kọ̀rọ̀ ọmọ ọlọ́kọ ọmọ ìrìn tó dénú ọká yìí jẹ́ ka ẹranko tó jọ ká lọ́ka ń jẹ́ sẹ́ẹ̀ mọ̀ pé ó ṣe apá kan jàmọ́ bí ọmọ wa náà ni ìyún lẹ́wàá rò ó ẹ̀yìn lẹ́rò àgbààgbà ni o ìyìn sì gbọ́dọ̀ gba nǹkan tì lọ yín wọ́n bí èmi yín pọ̀ ni o kò sẹ́ni tí bá ní ìtàjọ́ máa yẹ ẹni lọ. ó ṣe àbúrò mi tiẹ̀ náà dáa. àṣẹ. á dáa fún ẹ o. àmín. ẹ̀rí bá ti ṣe. àmín. ẹ̀rọ náà gbégbà. àmín. lágbára ọlọ́run lójú ẹ̀mí mi báyìí wàá finú ṣoyún wàá fẹ́ mi gbọ́mọ pa. àmín mà. lójú ẹ̀mí mi báyìí. gbọ́mọ fún mi máa gbé. àmín mà. àmín mà. lágbára ọlọ́run. àmín mà. ó ti tán. ẹ ṣé mà. ọmọ mi ó ṣe tiẹ̀ náà dáa. àmín mà. ojú òní tiẹ̀ mà. ó ṣe mo dúpẹ́ ọ̀hún. ẹ̀yin lẹ ṣe ń jù ẹ ṣe. ó ti tán. ẹbí tí wọ́n ti sórí ilé lọ́lọ́dún wọn náà mọ̀ ẹ́ lọ wọn náà forí kó gbé àdúrà ni. Congratulations, Mr. Banji. Your wife is 2 months pregnant. Me, I understand. Ìyàwó mi ní oyún oṣù méjì. Yes. This is unbelievable. It sounds surprised. Well, result test tá ṣe fún wọn rèé. Wọ́n ti lóyún oṣù méjì. Yes. My dear. Oh God, at last. Àti pé lọ́wọ́ Ọlọ́run, doctor. Thank you. And tí oyún wọn bá ti ń lọ sí bí oṣù 4 àbọ̀ sí 5, ẹ jẹ́ kó máa wá fún antenatal clinic. Èmi ò ní dúró fúngbà yẹn. Every day a máa wá fún check up. Oh my God. Jẹ́ ká máa lọ, jẹ́ ká lọlé. Ẹ ṣé sir. Ẹ ṣé gan ni. Ẹ ṣé ma. Thank you very much. Ẹ máa yáṣẹ́ o. Okay. Ẹ ṣé gan. Bye bye. Mami, ẹ kúlé. ẹ kúlé wa. ọjà rẹ àyà mi ẹ̀sùn. ẹ ti dé. Bẹ́ẹ̀ni, ó ti ṣẹlẹ̀ o. kí ló ṣẹlẹ̀? Ibi tá à ń fojú sí ọ̀nà ti gbàbẹ̀. Ẹ mọ̀ pé à ń sọ láàrin ilé for this past few days bí Tutu ṣe ń behave tó ń bì tó ń complain pé àyà ń rìn òun. Doctor ti confirm ẹ̀. pé kí ni? Bẹ́ẹ̀ ṣe ń wo Adétutù oyún oṣù méjì ló wà nínú ẹ̀. Bánjí. Ma. ṣé kìí ṣe pé ń tàn mí? Màámi, báwo ni màmá ṣe fi ọ̀rọ̀ oyún pààrọ̀ fún yín? Lónìí doctor confirm ẹ̀ fún mi pé oyún oṣù méjì ló wà nínú Tutù. aya mi lóyún. Bẹ́ẹ̀ni. Adétutù
olóyún má bọ̀ aya mi olóyún jókòó nínú ilé mi náà lójú ẹ̀mí mi wípé máa fi ẹ̀yìn mi yìí máa fi gbé ọmọ ẹ̀ pọ̀n nínú ilé yìí ẹlẹ́dàá mi ò ṣe o ẹlẹ́dàá mi ò ṣe ẹlẹ́dàá mi tó jẹ́ kórìí mi ó burú Adétutù ó ti ṣe o bàbá ti ṣe o ó ti ṣe o bàbá ti ṣe o ohun tó ń bà mí lẹ́rù bàbá ti ṣe o ó ti ṣe o bàbá ti ṣe o ó ti ṣe. Jókòó. Ṣé o ń gbọ́ mi? Mo bá ti lé ẹ kúrò nílé tipẹ́tipẹ́. Wáyé kí ni mo ṣe? Wò ó, ṣorí bí màmá ṣe ń rònú lẹ́lẹ̀, tínú wọn ń dùn, táyọ̀ wọn kún. Bẹ́ẹ̀ náà ni lọ́jọ́ kìíní àná tó ń rònú lẹ́lẹ̀ tó ń bẹ̀bẹ̀ on behalf of you pé kí n má lé ẹ kúrò nílé nígbà tí mo complain fún ọ pé o ò lóyún mi ò understand the situation. Wò ó lé ní ìsìn ìwọ náà ló tẹ̀tí lóyún yìí, ó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún mi ní ìyá ọkọ gidi. Mi fẹ́ kó fúnra ẹ stress kankan. Iṣẹ́ tí Jọkẹ́ ò bá lè ṣe pè mí màá ṣe fún ẹ anything. You are a darling and I will always love you. I always love you too. Ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ará ayé o. Ẹ má sọjọ́ ìkúlẹ̀ mi níjọ́ àbúrú o. Ta ni mo ṣe A kì í bẹ̀bí ewúrẹ́ tàbí Adétutù. Màmá ẹ bá mi bẹ̀ wọ́n. Ìnira ẹ̀ pọ̀. Adétutù ní sùúrù. Màmá kí ló dé? Èmi ọ̀sàṣe tì nínú ilé ìrì. Rárá o, ọwọ́ àdá àbáyé. Wọ́n ní tatí wéré báyìí ní ti èkúté ilé. A sùn mọ́ párádà ní tíkì àjà. Ẹ̀yin abiyamọ ayé, mo wá bẹ̀yìn lọ́wọ́ ẹ̀ o. Mo bẹ̀yìn ní sẹ́lẹ̀ ní o. Ẹ wá gbéra báyìí kẹ́ ẹ lọ sálẹ̀ ọ̀run. Ẹ bá mi pe àwọn abiyamọ tọ̀run kí wọ́n sọ̀kalẹ̀ kí wọ́n pe tagbede méjì ayé àti tọ̀run. Kẹ́ ẹ wá bá mi ran Adétutù lọ́wọ́ kó bímọ yín ni o. Kó bímọ ni nítorí pé ẹ̀rọ pẹ̀sẹ̀ báyìí ni ti gbìn. Kí ló dé? Àbíyè. Bàbá. Ọ̀rọ̀ ọmọ yìí ṣe á tún rí báyìí. Bákan náà ni ṣe ló dúró digbidigbi kò tiẹ̀ dẹ̀ rárá. Láti ìjẹta ọjà fún láyè. Ó bàbá. Kọjá nù mí. Orí mi mọ́mọ́ jẹ́ ń ṣàṣetì. Àṣetì ọmọ sí fọ́jọ́ bẹ́ẹ̀ sì lè àṣetì ò ṣe kóhùn. Ìbà akọ́dá ayé ìbà aṣẹ̀dá ọ̀run ìbà Olódùmarè ọba àjíkí ọba àjíkẹ́ ọba tọ́tẹ́lẹ̀ ẹlẹ́bí ẹni tẹ́ni atóbájáyé ọba oníbú ọrẹ ìbà. Àìfomi gbígbóná bọ́ọ̀gún àìfobi ajó òpá bọ́ ìṣà àjẹ́ kan ò gbọ́dọ̀ gbójú kó ṣèpọ̀ ọmọ òrókò jẹ. Adétutù ti dọmọ òrókò ọyẹ ẹtúlẹ̀ kẹ́mi kẹ́kẹ́ iná ìṣàwó wọn lóde kẹ́mi kẹ́kẹ́ gẹ̀mí gẹ̀gẹ̀ awo wọn lóde gẹ̀mí gẹ̀gẹ̀ dífá fún Ọ̀rúnmìlà ọ̀kànlérún gbarún mọ́lẹ̀ ńlọ múròde ẹwí falára ẹni ọ̀fẹ́nu yọ wí tèmi ẹnu yọ ẹ̀ṣọ́ fàjèrò ẹni ọ̀fẹ́nu yọ wí tèmi ẹnu yọ ẹyẹ kan rí mi ọ̀sẹ̀ mi ìṣẹ́rẹ́ ẹyẹ rí mi ọ̀sẹ̀ mi ìṣẹ̀rẹ̀ mo ní kò sóhun ṣiṣẹ́ lára èmi ọmọ ẹlẹ́yẹ ìgbà ńlá kọ́ mi ní fáwọn lọ sóde Èkó Ọ̀rúnmìlà kọ́ mi ní fáwọn lọ sóde Ẹ̀là ṣẹ̀ṣẹ̀ ọpẹ́ ṣẹ́gi kọ́ mi ní fáwọn lọ sóde Ẹ̀là ní Mògún ẹ̀dá ló ní ẹ̀dá tèmi sí rere o ọyẹ wa dá ti Adétutù sí rere o ọwọ́ tí ẹ ti tọwọ́ ẹlẹ́jọ̀ ń gbòdù èé ṣe kò wálẹ̀ náà. Bàbá bá mi bẹ̀ wọ́n. Ṣé ọ̀nà tẹ́yìn kìíní ìfẹ́ gbà yọ ni? Ọ̀dà ẹ wò ó aya tèmi ti bẹ́ẹ̀lẹ̀ báyìí ọbẹ̀ arẹ eléyìí ó bímọ láyọ̀ àti àlàáfíà.
àbíyé o. bàbá o. máa bọ̀. sórí o gbọ́dọ̀ sùn kò sóorun lójú rẹ lónìí o kò dúró tì nígbà alẹ́ ọba ìmọ̀ yóò bímọ ńgbà. àṣẹ àṣẹ. jẹ́mi náà wá múrin àjò pọ̀n dúró tì o gbọ́dọ̀ fílẹ̀ o má yẹsẹ̀ kúrò ní nígbà kankan wọ́n mọ̀ pé àṣà kan ọ̀jọ́ kúnú gbá wòde òjejò àfàyàfà àti ń bọ̀ kò sí ní oṣù ọ́ àfi tí ò bá sí Olódùmarè lókè mọ́ ló kù. sọ ọ̀rẹ́ mi kan tí mo dúró tì ọ́ yìí ó ti rí bàbá bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Jọládé. èmi ni orípa aláìjà ni ọ́ àrùáwó aláìmoore ni ọ́ ṣebí fúnra mi mo mú Adétutù aya ọmọ mi wá bá ọ wípé kó o máa gba nǹkan lọ́wọ́ ẹ̀ kó o lè máa ró oúnjẹ jẹ mo pè é wá jẹun ó wá gbà mí lọ́wọ́ mú alágbàyà ni ẹ́ adẹ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni máa jẹ́wọ́ ara mi fún ọ. ṣé ẹ̀yin ní agbára kan lẹ́yìn oṣó ni kájẹ̀ ò tó lè ṣohunkóhun á lọ́wọ́ oṣó nú. irọ́ ló pa. irọ́ lèmi pa. bẹ́ẹ̀ ni. ǹjọ́ o mọ̀ pé alájìgà oògùn ló ń bá sọ̀rọ̀. èmi Jọládé àfijù ẹ̀yẹ náà ló ń bá wí tá ló ń bá ṣe. ní wọ. bẹ́ẹ̀ ni. gbogbo ọ̀nà tó bá gbẹ̀ ń ṣó. ṣó o ti gbàgbé ni ọ̀rọ̀ tí mo bá ọ sọ lọ́jọ́ kìíní àná. àrùn awo ẹni àwọn àlọ ọ̀nà làákù. Jọládé. àrùn awo díẹ̀díẹ̀ oyún Adétutù ìyàwó ọmọ mi máa ń ga ṣéṣọ́ tí mo rán ẹ nìyẹn. wo sórí Adétutù ọmọwọ́ wẹ̀ ọmọ tó bá sì mọwọ́ wẹ̀ ó di dandan kó bá gbà jẹun wo já mi lórí ọ̀rọ̀ ọmọ yìí o. oríyìn ni fún ọ b'Adétutù bá bímọ ṣe bí wọ́n ló mú dọ́dọ̀ mi. kíní mi ni mo dẹ̀ sọ pé bí mo ṣe fẹ́ ṣe nìyẹn èwo wá gan-an ni tiẹ̀ ń bẹ̀. wo èmi èé ṣe babaláwo tí dífá arọ ni bẹ́ẹ̀ sì ni mo yàtọ̀ gédégédé nínú oníṣègùn tí yíwọ̀n pẹ̀lẹ̀ padà bí ẹnu bá jẹ ojú ó tì. ṣé nǹkan tó fẹ́ sọ fún mi nìyẹn. wọ́n tí ọmọdé ń ṣe fún mi kí n wá ya fibi sólóore èmi ò lè gbà kírun mọ́lẹ̀ ọba ń jà. àrùn awo ìwọ fẹ́ kí Adétutù ó bímọ ó fẹ́ kí Adétutù ó bímọ. èmi ni wọ́n ń tàka sí èmi ìwọ ti gbàgbé pé ayé mọ kítíkítí òun lórúkọ tí wọ́n pe ikú pọ́n jìgìjìgì lórúkọ tí wọ́n pe àrùn òfò fẹ̀rẹ̀ mọ́mọ́ ọlọ́mọ láyà lọ́gànjọ́ lórúkọ tí wọ́n pa àwọn tó ju ọ lọ èmi alájìgà oògùn ọ wàá rí i pé Adétutù bó ṣe fi inú ṣoyún yóò sì fi ẹ̀yìn gbọ́mọ pọ̀n kò sí nǹkan tó ṣe ọ̀gẹ̀dẹ̀ ọgbọ́dọ̀ gbórí odò kọ́ yàgàn. ńgbà náà wá ń kọ́ ṣé bí mo sì ti bẹ̀ ọ́ mo ní kọ́ ọ fọmọ ilẹ̀ kò jẹ́ ọjà ayé orí ẹ̀ tí ẹnu bá jẹ ojú ó tì. ṣé bẹ́ẹ̀ mi ni mo ní nǹkan mi mo sì ní mo fẹ́ jẹ́ ni èwo wà ní tiẹ̀ ń bẹ̀. ìwọ bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ni mo sọ. wọ́n wàá jẹ́ kó mọ̀ pé ọba oníwàwá ń ṣe wọ́n ọba oníwàwá ń ṣe wọ́n bá kí ọ̀kẹ́rẹ́ tí ń bá ikí sọ̀tà ojú ọpọ́n báyìí ni wọ́n kú sí. wàá gbà wàá gbà wàá gbà àtijọ́ tẹ̀sẹ̀. Jọládé Jọládé èmi ni wọ́n gbá létí èmi àwọn tó kò bá nú ẹyẹ yín yọ pọ̀. onílé mo máa kàgò aago ló yọwọ́ tọmọ lẹ́lẹ̀ o. aago wọlé wá o kọ́ ọmọ padà sẹ́yìn o ṣé ilé àwo ló ń bọ̀ o. àgbo ọkọ ọ̀nà sún. ẹgbẹ́ o ibo ló tún sún kàn báyìí o. lọ́dọ̀ èmi àrómọláràn ni o àwọn èèyàn ti mú okùn ọrùn àgùntàn wọ́n sì pojúbò rẹ̀ wọ́n wá fẹ́ kíbọmọ èèyàn lọ́rùn ṣùgbọ́n káwọ́ má bàa fẹsẹ̀ dágbánù lọ́jẹ́ ń pèpè tí mo pè yí o. àwọn ò ní fẹsẹ̀ dágbánù. ẹ ṣeun o.
síjú ẹyẹ o. mo lọ sọ́dọ̀ àrò àwo ó ní bá a fẹ́ bá a kọ̀ Adétutù ó bímọ ṣé yóò bí ọmọ náà àbí kò ní bí. kò ní bí. ẹ ṣeun. ìwọ ṣíṣílẹ̀kùn àwọn èèyàn ń bọ̀. àwọn olójú jíjìn ní wojú ọ̀gbun kòtòkòtòpò ń lo lójú gbòòrò wò ọmọbìnrin tí ń bẹ ní dùbúlẹ̀ pẹ̀lú oyún nínú yìí bóun tiẹ̀ ṣe jẹ́. ọmọ tí mo torí rẹ̀ wá inú. ó yá ẹ̀dá gbogbo. ẹ kò kiri bọ́tò. ẹnìkan kì í gbẹ̀ bí ewúrẹ́ ẹnìkan kì í gbẹ̀ bí àgùntàn wẹ́rẹ́ lè wé bọ́ lára bí. dákun fọlọ́njọ́ gbé dáadáa gbé dáadáa. ṣé ìwọ nítorí òní dán ta idán ọjọ́ tí ọmọdé bá wọ́yín ní rọyín ọjọ́ tá a bá mutí ní pani ọjọ́ tá a bá gbẹ́lẹ̀ fẹ́ẹ̀bù là ń bò ọjọ́ tí a bá rí bini bí wọlẹ̀ ọjọ́ tí àkùkọ ẹ̀dìẹ̀ bá jáì ní padà lọ́rùn alákejì òòjọ́ lóró iná múgi òòjọ́ lóró ìtọ̀ mú ilẹ̀ òòjọ́ lóró ejò mú èèyàn wàràwẹ́rẹ́ ní ìjímẹ̀rẹ̀ sọ lórí igi aládì káàfó fún yín káàdì ó dì yín nítorí ojúmọ́ kì í mọ́ kídìdì kídìdì má di ẹgbẹ̀wá ẹ̀yin ẹ̀ tó bẹ́ẹ̀. ẹ̀yin ìmùlẹ̀ ọkìnní aláṣọ dúdú ni wọ́n ń pè tí aró yìí o. aró òsì gbọ́dọ̀ dà sásọ funfun o. aṣọ funfun ní ìrètí ọlọ́rọ́ ìpìlẹ̀ ọ̀rọ̀ ní ìrètí ẹnìkejì tọ́tọ́tọ́tọ́ kókó làwọn sojúmọ̀sẹ̀ bọ́ àwọn ayé kókó làwọn sojúmọ̀sẹ̀ bọ́ àwọn ọ̀run ó yá iná ayé máa jó wọ́n. ọ̀ka ńláńlá ní gbénú gbọ́fẹ́rí ọlá èrè rẹ̀bẹ̀tẹ̀ ní gbérí ìtìyẹrí àsìkí adéáfọ́ olùbánú ọmọ awẹ lọ́sà ọmọ adétẹ́tẹ́jì oní ìjìlọ rè bámidalẹ́ ọ̀tárú ìjìbọ̀ kọ́ wá filẹ̀ àwo ṣe pàdé ire. ọlọ́fin ìlú òní bínúbínú kó jogún àtàrẹ àpẹ̀nà ìlú òní bínúbínú kó jogójú ẹrù gbogbo ọ̀rọ̀ tó bá ti ń dùn ìjímẹ̀rẹ̀ jọ́ tó bá fojú kan alápè ní báyìí lọ̀rọ̀ nù rẹ̀ túká gbogbo ẹni tó bá ń robi sí wa bí ẹ bá ti rí wa báyìí kí gbogbo inú yín kó máa yọ nítorí pé kí ni ojú rere la fi ń wọwọ́ ojú rere la fi ń wọlẹ̀kẹ̀ ojú rere la fi ń wọ ọmọ tuntun ẹ fojú rẹ wò wá lónìí òkòtà bá wá sọmọ pọlọpẹ ń sọmọ ni. ọjọ́ lọ́jọ́ tí emu ránṣẹ́ ọ̀kadà lótùú fẹ́ oṣó ló wọṣọ dúdú àwọn àjẹ́ obìnrin ibẹ̀ àwọn wọṣọ pupa ìlèpà ǹjàn járe àparò bí bá fún garawa níjọ́ tí ń lọ rèé pọ́n mi àpọ́ngbẹ́ oṣó ìwọ àjẹ́ òpọ́n mi mọ̀rà mọ́ jẹlẹ̀ mọ́ra wé ibikíbi tó a bá wà kí náà yẹ máa jẹ́ yé. ìgbà ńlá tiwa ti borí omi tẹ́ntẹ́ ìkòkò ńlá borí ẹ̀mú báramù ẹ̀mú kì í múrin tì lágbẹ̀dẹ iyùn ní bàbá àlẹ̀kẹ̀ ṣẹ́gi nìyá wọn ọ̀gbọ̀kú nìyá lóde ẹni tó bá ti fi mẹ́tẹ̀ẹ̀ta sọ́rùn ó dẹni ọlá ó dẹni ọlà àwọn ẹyẹ dúdú wá fi mẹ́tẹ̀ẹ̀ta sọ́rùn lẹ́ni o àti dẹni ọlá àti dẹni ọlà. olúwowó ntí wowó olúwowó ntí wowó olúkúmọ bíi àdó àjà hánrán mi hánrán àgbẹ̀ dúdú orí ìtì àwọn márààrún pèrò pọ̀ wọ́n ń bọ̀rùn mi là á ṣọ̀tẹ̀ ọ̀rùn mi là gbọ́ pọ́n fájáde gbogbo wọn fojú kọ pọ́n fá gbogbo wọn kú náwó àwọn wo ló kù sí ọ̀nà kù sọ́wọ́ àwọn agbọ́mágbà ó ní tó bá ṣe bíi tèmi ní orí wówó ni wówó ń wọlé orí elépèrè pé ń dà abẹ́lẹ̀ kọ́ bá rò kọ́tán àfikún sí rẹ̀ bọ́nú gbígbé ariwo hè nílé kún. wọ́n ní kọ́kọ́ lẹ́wọ́ ẹ̀mẹ́jọ́ mọ́ wàràwèrè lọ́mọdé bò kò sí sí ilé ògbà ọ̀nà ògbà níṣẹ́ wéèrè gbà ijó ọ̀jẹ̀ ayé òun náà ni wọ́n wọ̀nyí ọ̀run àní ìran jẹrẹ wọn ò rodò kí wọ́n bọ̀ rí torí pé olúbọ̀n gágà kan kì í rójú lójó òrùn dalẹ̀ ó dé wọ̀. erin ní ìjẹkọtọ ní fi gbogbo eyín lura wọn kẹrẹrẹ kẹkẹ gí ẹfọn ní ìjẹkọtọ ní sùn sábàtà ògbólógbó mọdò ní fi mọdùmọdù ẹnu rẹ̀ jẹko Ṣàngó olùkóso àjàláàjì ọyá dára ṣẹṣà lọlẹ dáná fún wọn yá àjẹjọ ló pé mo ní wò ní bínú àjẹjọ bì mo ní wò ní kọ
ìgbà tí wọ́n jẹ̀lẹ̀kẹ̀ ni mo ní wọ́n kẹ́rọ lọ́rù ìgbóríkì ní sanwó lóde ìgbóríkì ìgbórọ̀fà ní sanwó lóde ìgbórọ̀fà pọ́ǹpọ́ làbìdí ṣìrìkì ní lọ́dún fẹ́fẹ́ alápàṣẹ bíbí ní arọ́ ààbò fún mọ lónìgbìjà ọmọ sẹ́yìn tó lóun wọ́n fòkèlè mẹ́rin ọlọ́bẹ̀ kú kọ̀wé ńkẹ́ kọ̀ dáhùn ṣẹ̀ṣẹ̀ lé wọn. kọ́kọ́rọ́ wa kò sí lọ́wọ́ ẹnì kankan. abẹ́rẹ́ kọ̀ọ̀kan wọn sọ kọ̀ọ̀kan odò ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ onílẹ̀ gbọ́. kíkọ́ kan gbọ́dọ̀ borí olú ọ̀gá ìràkẹ́rà ìborí ìkàmùdù gbogbo ara làgbẹ̀dẹ́ fífẹ́ náà àfẹ́káyé lọ́mọ aráyé fẹ́ náà àràkáyé lòrùn náà ojú rẹ̀ là fi wẹ̀wẹ̀ èbó obìnrin ìrìlẹ̀kẹ̀ kojú ọ lọ ànálé ní ṣe wúrẹ́ rẹ̀kùrẹ̀kù ọgbọ́dọ̀ jẹ́ kọ́kọ́ jànà ẹsẹ̀ ìbalẹ̀ sódì ewé tó bá wọ̀ sínú ọ̀fìn ní já sí. àṣẹ ni máa fi mú ogun àṣẹ lòkè tó fi bálẹ̀ sọ̀rọ̀. ṣògo kíkọ̀ wo orógbó òrìṣà kíkọ̀ wo bí átáré kíkọ̀ wo eégún ọ̀rọ̀ tó kété bá bálẹ̀ sọ nílẹ̀ gbọ́ oṣó kì í jọ ṣe àjẹ́ kì í jọ bọ̀ adáṣe kì í jẹ́ edu àtọ́sọ àtàjẹwọ́ kì í péjọ ọjọ́ òru bọ̀. gbáríjọ iṣẹ́ ríran ni mò ń ṣe ọ̀nà ìjọba àjẹkùn ọjọ́ ní tí ẹ gbẹ́nu sà. ẹ filẹ̀ ẹ kò ní lọ òní lọ́jọ́ ṣòro ọ̀fẹ́ òní ní agbada ọ̀la náà gbogbo àṣírí ohun burúkú tó ṣe òní ló fúnra rẹ fẹnu kà. okun nìbọn ro. mo rọkùn lọ́rùn ẹ̀fẹ́ mo rí gbada lọ́rùn ọ̀pẹ dákan bá mẹ́rin. okun nìbọn ro. ìgbádà so wọn àwọn orí bíbá fún orí lọ rèé fọrùn gbókùn ìgbèǹde sógbàdà àwọn odindi ara lọ rèé fọ agbọgbẹ ibikíbi tó bá wà ó ṣú ayé ọgbọdọ jọ ajá ayé ọgbọdọ jọ. ẹbọ ti fi ẹbọ ti gbà ó ká máa jó ká sì tún máa yọ̀ ká máa jó. Madam, ẹ kú jókòó. ẹ ṣe sàn. bàbá ni bàbá àkókò gbà baríkà ẹ kó ọlọ́wọ́n adá sí fún wa akọ́tò gidi trust madam báwa ni. ẹ jẹ́ a lọ. No problem. Kì í sílẹ̀. ọ̀rẹ́ mi tó má bínú mo ń tọ́jú bébì lọ. mi bínú. ìwọ ló mọ̀. àṣé ọjọ́ ti yíbò báyìí ewo nínú àdánwò yẹn. èmi lè ń pèlè wé. Madam ò jáde ni. a ó ti o kàn dẹ́sọ̀ ọmọ ẹ̀ lásán ni ó máa jáde sí. That's all right. mọ́mì. Mami rè kí ló dé. ẹ bá sọ mọ́mì. Mami kí ló dé. Kí ló dé? Bá sọ mọ́mì. Má jẹ́ kí n kó wàhálà tèmi lọ. kí ló ṣẹlẹ̀. èmi ni bẹ́ẹ̀ ni èmi ni mo wà nídìí gbogbo wàhálà yín èmi ni mi ò jẹ́ kí kankan nù yín kẹ́ ẹ rọ́mọ bí. kí la ṣe fún yín. ìyá ẹ àtàbúrò ẹ yìí ni wọ́n fà. ó ṣe o Jésù a ó máa yíyá ó ṣe o Jésù Ọlọ́run ayọ̀ wa ó ṣe o Jésù a ó máa yíyá bàbá kọ́pẹ́ jà fún wa.
olùgbàlà. ẹ ǹlẹ́ mà ó ṣe mọ́mí Adétutù ẹ̀yin ni mò ń ẹkú ìnáwó èyí ẹkú ìnáwó aládùn bẹ́ẹ̀ ẹ ǹlẹ́. yes ma ìtorí yín ni mo ṣe dúró mo fẹ́ rí yín. ṣé kò sí. lórí ọ̀rọ̀ ìyàwó yìí náà ni kì í ṣe pé bóyá ìyàwó tá a ṣe lénìí kò dùn mọ́ mi nínú rárá o ṣùgbọ́n ẹ mọ̀ pé mo ti sọ pé kẹ́ ẹ jẹ́ kí ọmọ yín Adétutù kó lóyún fún ọmọ mi ká tó ṣe ìyàwó ṣùgbọ́n wá yà mí lẹ́nu bẹ́ẹ̀ ṣe ti ọmọ mi gbọ̀n títí àfìgbà tó ẹ ṣe ìyàwó ìlénìí bẹ́ẹ̀ ni nǹkan tí mo fẹ́ ẹ jẹ́ kí ọmọ yín ó lóyún fún ọmọ mi. irú ọ̀rọ̀ wo lẹ̀ ń sọ lẹ́nu yìí abiyamọ kan kì í sọ ọrùn tẹ́ ẹ sọ jáde lẹ́nu yìí o gbogbo abiyamọ ló ń gbàdúrà pé kọ́ ọmọ òun kó rí léèrè dé kó rí ibi ire wọ̀ sí ẹ má jẹ́ kán bá yín gbọ́ o àṣà abiyamọ tí ò bá fẹ́ kọ́ ọmọ òun ṣoríire ló máa ń sọ̀sọ̀kúsọ tẹ̀ ń sọ yìí. ẹ má bínú mà bọ́rọ̀ ṣe rí nínú tèmi ni mo ṣe sọ. mọ́mì kí ni gbogbo òṣì yìí tẹ́ tí wọ́n á hú sílẹ̀ nírú ẹni ìbáyìí mo rò pa ti yanjú gbogbo ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ kó tó dé ní tán ṣe wedding kí ni nǹkan tẹ́ ń try láti sọ náà ṣé ń try láti sọ pé táàtì mi bá fẹ́ ọmọ yín láì lóyún ni wọ́n ní lóyún àbí kí lẹ̀ ń sọ ẹ rò pọ́n ní bímọ ni aganlẹ́ pé wọ́n ni ńgbà tẹ́ kì í ṣọlá àbọ́lọ́hún níyìn ni má mi ẹ̀jẹ̀ àdé ní sùúrù ẹ jẹ́ máa ẹ̀kọ́ pé lórúkọ tí ò ṣe tí àdé òkú lè sọ. ìyá yín kì í ṣàjẹ́ èmi nìjì ńlá tí ń dàgbòrú. pé mọ́mí wa kì í ṣàjẹ́. bẹ́ẹ̀ni ẹnu ẹ̀ ló pa. mami irú disgrace wo lẹ máa ń fún mi báyìí. Bánjí mami dáríjì mi ẹ sọ fún ìyá yín kó dáríjì mi. àgbẹ̀ni máa fọ́ àwọn ọ̀sẹ̀ adìní sínú ènìyàn àwọn lọ́ọ̀bùrì àwọn ènìyàn ní ọjọ́ ìbí ìyá ogún ọdún gbóná níkùn àṣẹbí ọjọ́ ìbí. bọ̀dá mi àgbà yóò dalẹ̀ o àgbà yóò dalẹ̀ o amọ̀rin bá o àǹtí mi èmi ọ̀rọ̀ dé èmi bá kọ́kọ́ ní kẹ́ tiẹ̀ yọ̀ǹda àwọn ọmọ iná. àwọn Yorùbá bọ̀ wọ́n ní bàbá fọ̀tún bọ́mọ wí ìyẹn fò sí ìfàmọ́ra ni ẹ yọ̀ǹda ọmọ ẹ jẹ́ wọn ó dìde. àwọn ọgbà ọ̀rẹ́ àwọn ọ̀làròjinlẹ̀ ńgbà náà báròjinlẹ̀ bá dé gidi tínú bí àgbà ní à ń ti fi ọ̀tún bá ọmọ owó báyìí ni wọ́n mọ̀ fi òsì sọ́pọ̀tì ẹ̀ ńgbà bá ti bíyàn kọjá ẹ̀ kò sí rẹ́sikẹ́tì fọwọ́ kankan mọ́ bẹ́ẹ̀ ni. ẹ dìde. ẹ ṣe mo dúpẹ́. àbúrò mi ẹ̀gbọ́n mi ṣe é ráwọn ọmọdé wọ̀nyí kò yé wọn ni pé tiwọn náà ni mò ń sá káàkiri kó lè dáa fún wọn náà ni mò ń bá káàkiri ìgbà tí gbogbo ẹrú mi lójú mo ń láti lọ bá ọ̀rẹ́ mi ní ìjọkọ̀. ọ̀rẹ́ mi ìwọ ni mo wá rí ṣé kò sí kó má bàa lé ni o ṣó mọ̀ pátìgbà tí èmi pẹ̀lú ẹ̀ tá a ti wà à ń fi dúdú pe funfun fúnra wa bí nǹkan bá ti ṣe rí lẹ́mìí mi gan-an ni mo ṣe máa ń sọ fún ẹ. ṣó wá rí ohun tí mo fẹ́ sọ fún ẹ yìí mo fẹ́ kó fi sí ọwọ́ òsì ni kó ṣẹnu ẹ mẹ́rẹ̀. irú ọ̀rọ̀ wo. ọ̀rẹ́ mi mo fẹ́ gbàjẹ́. àjíǹ kí ló lè tó bẹ́ẹ̀ yẹn. ó lè jù bẹ́ẹ̀ lọ ìwọ ló ń wò mí báyìí ò ráwọn ọmọ mi ni èyí tó ti níyàwó ńlé látijọ́ yìí kò tí ì bímọ èyí tó lọ ilé ọkọ gan kò rọ́mọ bí ó ti tojú sú mi mi mọ ọ̀nà téèyàn tún gbà sírú nǹkan báyìí. ọ̀rẹ́ mi tá a bá ro dídùn fọ̀n àwọn ọ̀rọ̀ adégún ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ àdúrà ni àdúrà la máa gbà. bẹ́ẹ̀ ni tá a bá ti ń gba àdúrà ohun tó lé ó máa dẹ̀rọ. àjíù má dánrú ẹ̀ wò ẹgbẹ́ tó máa lọ ṣe tó máa fún ẹlẹ́dìẹ tó máa fi gbá màálù lọ́wọ́ ẹ tó bá wá ṣe gbé òun tẹ́ pé létà wọ́n ṣẹ̀yọ̀ wọ́n kọ̀kọ́ á sọ pé gbogbo ọmọ àwọn ọmọ òun gan làwọn fẹ́ ń kọ́ kí ló ti fẹ́ ṣe rú àròjinlẹ̀ o
mo fẹ́ kó lọ ru àròjinlẹ̀ tọ́rọ̀ bá ti rí báyìí àdúrà ni. ara ọmọ ló ta mí ṣé mo lè wá lajú mi sílẹ̀ abẹ́ẹ̀rí pàgbà náà ti ń dé kí n má rí àwọn ọmọ mi òun ló ṣe mí bẹ́ẹ̀ àmọ́ mo ti mọ́kàn mi kúrò bẹ́ẹ̀ kò tún sílùú tó jọ bẹ́ẹ̀ mọ́ o ṣé mo dúpẹ́ ọ̀rẹ́. Mami, ṣe rántí ìgbà kan tẹ̀yìn àti ìyàwó ń jà ta fi láti lọ sọ́dọ̀ Yọpẹ́ lọ parí ìjà fún yín tẹ́ fi bínú kúrò ń bẹ̀. Bí gbogbo yín ṣe lọ tọ́njọ́ yẹn ni Yọpẹ́ pè mí padà. Èmi gan ti mọ̀, mo ti sọ fún wọn tẹ́lẹ̀ fún ọ̀nì gbọ́. Mọ́mi, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ̀yin ni mo máa bẹ̀ pé kẹ́ jọ̀ọ́ kẹ́ ṣáà má bínú. Má padà wá rí yín létà mà, ẹ jọ̀ọ́. Jókòó. Ìwọ ní làákàyè ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ ṣẹnu ẹ báyìí. Ìyá yín ò dédé máa ṣe ohun tó ń ṣe yìí lásán, ó ti gbàjẹ́. Àjẹbáwo mà. Ṣèbí gẹ́gẹ́ mi jókòó sínú ilé mi ìjọ́ kan ló wá bá mi ó lóun fẹ́ lọ gbàjẹ́. Àbájọ. Ṣọwárí o àgbàrá òjò ìyá yín kò lóun ò nílé wó o ẹ̀yin onílé lẹ̀ nígbà fún wíwo báyìí lẹ́nu awó ń wo bó bá dẹ̀ wù ẹ́ bá ti lọ sọ fún ọ̀rẹ́ mi báyìí mo ti ba débi tó dáa ìwọ ló kù kó múra wò ó bó bá kí ẹ báyìí ayé apá ẹ̀jẹ̀ ni. kò rí bẹ́ẹ̀. Mami ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú. So ìwọ ọmọdé olè ọmọ táwọn ìbáyé sìn so olè ọmọ táwọn ọmọdé àbá ṣiṣẹ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ wọlé lọ sílẹ̀ àbí ọkọ náà pé ìyá rẹ jẹ. àṣebẹ́mi náà kọ̀ ṣe bọ́ọ̀lù àwọn ló sọ pé àjẹ́ ni wọ́n àbí. ṣé o fẹ́ máa gbọ́ mi lẹ́nu àbí ojú ìyá ẹ̀ mo ti máa gbé sílẹ̀ sàbọ̀lọ̀ sí ni ẹ. bí èmi ni mo pè wọ́n lájẹ ni bí ọ̀rẹ́ wọn kọ́ ló sọ fún mi. ẹ fi mí lè jọ. wá rí. bọ́dà mi ẹ̀sìn ẹ̀yin lẹ́ lọ́rọ̀ yìí ó yá. ètò àdáyé náà ní jẹ́ kanú àgbà àbí àmọ́ ìsì ìsìpè bí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni ọ̀yẹ́ lọ́mọ rárá àròsọ wo bí ìwọ mọ̀ bá sọ̀rọ̀ kọjú sí. àfúnlẹ̀ jẹrẹ kí ló dé. ọ̀yẹ́ lọ́mọ rárá ikú bọ́lá jẹ́ wọ́n mọ̀ pé bó bá jẹ́ pé bàbá yín ń bẹ láyé ni ẹnu ọ̀ka yín ọmọ tó bìnrin bá tọ́ bó o lẹ̀ ti fẹ́ kó rí mo bí yín léèrè gbóhùn wo ló ṣe àbórí rẹ̀ burú ṣé ọkùnrin ni ìwọ ṣé ọkùnrin ni ọ́ mi bọ́kùn ọ ní ìwọ nù léyìí ọkùnrin tí ò lásán tí ò ní mẹ́mórì tí ò ní dìlífà is this a woman sọkùnrin nìyí o nonsense a man it is delivered ọkùnrin láti lẹ́nu láti sọ̀rọ̀ láàrin àwọn fámìlì kí wọ́n. ẹ wo ọmọ wèrè yìí ló kàn dá gbogbo kíní sílẹ̀. mímí ni mo pè wọ́n lájẹ ni. dájú ẹjọ́ sá ẹ má bínú eégún òtún ló ní kẹ́ sábà fi tó ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹjọ́ ẹ má bínú sá. mo rò pé òun sinwi sá. òtò ló kọ́ òjò gẹ́ni kẹ́ ẹ lọ́ọ́ rí mú by the time tí máa ń sọ ọ̀rọ̀ tí bá ń dùn mí mi ò fẹ́ kéèyàn kan kọ́ máa jáná sí òsì ṣé wàá rí lè tẹ́ wù í tẹ́ kì í ayé mọ́lẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ sí ìpè lájẹ ìṣẹ́jú mélòó ni wọ́n fi ń sún yàn kí wọ́n ti wá sun ìyá yín sáwọn ọ̀rọ̀ ayé ìjókòó báyìí kíkú ìyá yín kúkú yín yan kí ìyá yín kúkú ẹja gbígbẹ ọ̀wà lọ́mọlọ́ ọmọ pàyà ẹ wá ń so kọ bú àjẹnìyá yín ẹ mọ̀ pé orúkọ bú lẹ sọ mọ́ra yín kéèyàn kan déédéé jí kó ní àjẹnìyá mi what is it can I put it or I took it what can am I deliver it ṣé ẹ rí èmi fúnra mi gan bí n bá lẹ́mìí kẹ́mi mi yí tí n bá wọ bí n gbà mí tí n bá rí ojú ìyá yín tójú wa bá ṣe kòrókòrò àfi bí àjẹ́ exactly. ẹ̀gbọ́n mi owó tẹ́ ń sọ náà láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gidi ni o àmẹ́ pé àwọn ọmọ ìkẹ́ túbá wájú àǹtí mi káǹtí mi ó sì fún ọ ládùúgbò àbí òye. ìdókè adúpẹ́pẹ́ àjókòó ọ̀fọ̀ lónìí a sì dúpẹ́pẹ́ àjókòó ìbànújẹ́ àṣírí àwọn ẹni bí sì tú sí alọ́
ṣé kò tayọ àbí kò tọpẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ ti ṣẹlẹ̀ síbẹ̀ tílé wọn sì bàjẹ́ tàṣírí òtún bẹ́ẹ̀ ó yá kí ìyá yín kọ́ mọ̀ ṣe ìtùtù ni. ewé ni tó jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn ìyàwó mi ni. agbọ́ ìtinú rẹ̀ le sínú wọn náà tún le. ìyàwó mi nìyẹn o mo ṣe. ìyàwó rẹ̀ gbọ́dọ̀ kúnlẹ̀. àgbáyé adalẹ màámi ní kẹ ṣàbàwà bẹ. ó ti tán abiyamọ gidi ni. ẹ kúnlẹ̀ kẹbẹ̀ yá yín. kí wọn náà ṣàdúrà fún wọn kí gbogbo ọ̀tá ní. yóò bínú. ó tún ti ń ṣe bí àjẹ́. gbogbo yìí lè máa ṣoríire tí mò ń rí lára yín tí mi fi ń dùn kò ní dìbàjẹ́ ní ọjọ́ ìbímọ ẹnì kọ̀ọ̀kan yín àní rí láburú dáadáa la máa rí àwọn ọmọ yín máa túbọ̀ máa fi ojú nígbà ìpàdé. wo bí ọjọ́ àjọ lọ́jẹ́ kọjọ́ òní jẹ́ mọ́jẹ́ kẹ́kún tún gbọ̀n gbogbo wa mọ́jẹ́ kẹ́kún gbọ̀n wa. ọmọ ló sùn sí. ẹ̀rù ẹ̀dá bá mi o ayẹlẹ ayẹlẹ ẹ̀rù ẹ̀dá bá mi o ayẹlẹ ayẹlẹ ọmọ aráyé burú o àfi k'Olúwa gbani lọ́wọ́ wọn ọmọ ọdún ní ayẹlẹ bàbá ṣínú ayé ẹ má ṣe jẹ́ kó yà yín lẹ́nu ohun tá ẹ máa bá òun á jọ yín lójú ẹ ó rí àkẹ́kẹ́ o wàrà mọ́lẹ̀ olóró ẹ̀rù ẹ̀dá bá mi o ayẹlẹ ayẹlẹ ẹ̀rù ẹ̀dá bá mi